K1D, welcome on board. Welcome on board, everyone. Welcome on board. Welcome on board. Welcome on board. Share, invite your friend. Flora Weekland, welcome on board. How are you? Ekale, Ekurole, Ekaro. Gbogbo tí bá ti ń wò mí gbogbo àgbáyé ayé. Ẹ ṣe àjẹ́ ká máa pa àwọn àmì wọn lóyìn ilẹ̀ ti ṣúná. Ṣé a pé olóòrù ọ̀fọ̀rú làwa? Olóòrù ọ̀fọ̀rú làwa. Please share, invite your friend, let them know we're here. Arike King, welcome on board. Welcome on board. All my friends all over the world, welcome on board. Welcome to Consign Omo Yoruba Television. Coming to you live from City of London here. With your main man here, Akogun Tunde Omabagun, the Fine Boy Connection, the another one of the Canadian land. Amanibe Megimaba Bikonje. Welcome you all on board. Welcome to the television, Consign Omo Yoruba TV. Television gbogbo ọmọ Yorùbá yín lóko. Ẹ̀yin Consign ọmọ Yorùbá. Tí ni yóò dùn bí Nàìjíríà ṣe ń lọ. Tẹ́fẹ́ ká gba òmìnira ilẹ̀ Yorùbá. Television yín lélẹ́yìí o. Invite your friend, like the page, let them know we're here. Thank you. Yes. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ nílé lóko. Ẹ káàbọ̀. Ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín pé a wà lórí bí. Ẹ di pé lẹ́nu ọjọ́ mẹ́ta pé orí Consign Ọmọ Yorùbá Television ni mo ti ń record. Mi ò tí record lórí David Hamilton voice. That's my personal TV. Eléyìí tí gbogbo ọmọ Yorùbá ni, you know, I have a lot of friends on my own television there, but I told you láti sọ fún mi pé a ṣe fún popularity, a ṣe fún pé nǹkan dára gé níbẹ̀ torí pé tí ọmọ Oòduà yìí wọn là ń ṣe lórí ẹ̀ pé torí pé nǹkan tá à ń jà fún yìí wọn là ń gbọ́ okay this nǹkan television yìí wà fún nìyẹn. So television gbogbo yẹn ni ẹ lọ like the page yẹn, follow and like the page and invite people to like the page and to like the television. Èmi náà ni èmi ni ọ̀nùfẹ́lùmí ṣe mí ọ̀rẹ́ yín bàbá yín àbúrò yín ẹ̀gbọ́n yín Akọgun Túndé ọmọ Àbàgùn ló kí pé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa. Ilẹ̀ ti ṣú náà nílùú London bíi ilẹ̀ ti ṣú mọ̀ pé ilẹ̀ ti ṣú bí tọ́ba wà ní Nàìjíríà náà bọ̀ tí ibi míì ní Amẹ́ríkà ilẹ̀ ò tí ì ṣú ìlú mi dẹ̀rẹ̀ ilẹ̀ ti ṣú kọ́lá táwọn míì ti wà láàárọ̀ ní ìdáyìlá wà ní ìlú mi bọ̀ nílùú tiwa ní ìlú London táwa gbé wà níbí ilẹ̀ ti ṣú díẹ̀ Nàìjíríà náà ilẹ̀ ti ṣú díẹ̀. Ẹ ṣe ẹ káàbọ̀ alẹ́ yìí wẹ́ kí n jáde but mo dey promise a lot of people pé máa jáde. I'm not too well, I'm not too okay at all. Everybody omi yọ mi látẹ̀kọ́ ni mo ti pé mo dey promise a lot of people máa jáde lálẹ́ so I have to come out tonight pé well at least I'll try my best fún ọmọ Oòduà. Ẹ pé ẹ má bínú tí máa sún lẹ́nu wá tí mo blow no ẹ pé mo mọ kí n kó láṣẹ mi lẹ́ẹ̀kan because tissue mo fi ń blow mi látẹ̀kọ́ I'm not too okay at all but I have to do it torí pé mo mọ nǹkan tó wà wájú wa. Lè dákẹ́. That is my brother there, Yomi Koiki. How are you? Welcome on board. Akinkanju Ogun, welcome on board. That is my own brother, Yomi Koiki. Welcome on board. Yomi Koiki, Okun, bang lójú ogun. Welcome on board, Yomi Koiki. Ayome, Boni, Ekuṣẹ́ àná, Oòduà gbé wa. Àwọn àdá káwa tó débẹ̀ yẹmi débẹ̀ ṣe rí pé àwọn tó wá sọ ní pé ní dàda òrìjà ó lábúrò tó gbójúlé káwa tó débẹ̀ Yomi lórúkọ débẹ̀ síwájú wa Yomi ló ti yan organize everything ká tó dé rally àná yẹn
gbàtàwà àwọn àbáta ìwà létà yìí múra pé kàdúbà ibẹ̀ ṣe Yomi ti organize everything lẹ̀ wọn náà máa ń sọ pé ó yẹ kí wọn lábúrò tó jẹun gírí lẹ́yìn ẹ̀ Yomi, I'm proud of you, I'm proud of you, I'm proud of you. Ó mọ̀ pé you know from day one ọmọ pé mo like ẹ from day one ọmọ pé ìpẹ̀lú ẹ̀ náà ni àwọn méjì ẹ̀ náà ni tàbí máa ń ṣe program láti gbà ẹ̀rọ kàn jẹ́ pé fẹ́ ìwà ọmọ ìkéré lọ́jọ́ yẹn ni but thank God ìrọ̀ aláìlẹ́ pé bàbá yìí ìbàdí mi lẹ́ni ẹ̀gbọ́n mi lẹ́ni o you know I like you Yomi ti ṣe ọmọ dáadáa ní Yomi ọ̀gá tó débẹ̀ ó ti ṣe everything ó ti organize everything lẹ̀ ó ti everything ti wà tó kí Yomi ìbásí mi lánàá bóyá báyìí nǹkan náà fẹ́ kọ́ ọ̀rọ̀ máa sọ because kàtí ẹ̀ tó débẹ̀ ó ti organize everything káwa tó débẹ̀ so àwọn gbọ́n àwọn èèyàn tó ń pè ní pé nbo la wà Yomi ti wà ń bí Yomi ti organize everything lẹ́mu dá mo pe Yomi thank you gbèsè gbàdúrà fún thank you my brother pé olùwà kẹ Yomi táwọn máa gba ilẹ̀ Oòduà yìí wọn ní fi ẹ́ ṣàwátì lágbára Ọlọ́run wàá tó àwájú wa lágbára Ọlọ́run ládàgbà wá darúgbó lágbára Jésù Kristi Ọlọ́run náà á sanwó fún ẹ gbogbo àwọn tó bá ti ṣẹ̀ wá dáríjì ẹ oníṣẹ́ tí ò ní dáríjì ẹ lágbára Ọlọ́run lágbára Jésù Kristi wọ́n á dàgbà wá darúgbó I'm proud of you because inú mi dùn pé nǹkan tó àpò lánàá because àwọn ọ̀tá àfẹ́ kó ṣeé ṣe bọ̀tọ́ Olúwa sọ pé ó máa ṣeé ṣe ojú òtí wà lánàá because a pé rally láàrin 24 hours ibẹ̀ kún kí láti fẹ́ lọ́lọ́run ṣe fún wa Ọlọ́run ṣe nǹkan tó fẹ́ kó ṣe fún wa because that is no true ni pé ẹ̀yin kan ìwà tẹ́ pé ẹ̀yin mọ̀ pé nǹkan tó à ń ṣe yìí o àṣẹ fúnra pé fún gbogbo yín náà làtúrẹ̀ ń ṣe sọ pé kó lè dá fúnlẹ̀ Yorùbá náà ni gbégbé bá ń ṣe fúnra wa. Àjọkẹ́ how are you mo rí gbogbo wọn tó ń ṣe Àjọkẹ́ God bless you Àjọkẹ́ from Nigeria ọmọ mi tó da ọmọ mi alárìbáríkà gbogbo Àjọkẹ́ gbogbo right of ẹgbẹ́ kan mo máa ń rí Olúwa kẹ́ irú àwọn tí mo fẹ́ nìyẹn because Nigeria lọmọ yẹn wà but ó ń follow wa 24/7 ó mọ̀ pé ìjà tá à ń jà ìtorí tí wọ́n ní àtúntò ẹ̀ jà pé kí n tó dé ìyá wa ara wọn tí mo like ní Nàìjíríà ló ń gbé o but Nàìjíríà mélòó tó wà Nàìjíríà mélòó tó máa ń follow wa bá bọ́ yẹn ṣe àṣà program akọ́mẹ̀ ìdájọ́ gbogbo ẹ̀ Nàìjíríà ló wà ó mọ̀ pé nǹkan tá à ń jà fún yín pé kì í ṣe fún ara wa fún gbogbo ilẹ̀ Yorùbá ni but lọ́dọ̀ fún àwọn míì tó wà Nàìjíríà bẹ́ẹ̀ pé step kan fi mọ̀ pé nǹkan tá à ń ṣe fún àwọn tó wà ń bẹ̀ ni wọ́n benefit pọ̀ jù but they don't care àwọn tó ń jà fún ni ẹ̀hún they don't care òun ni máa kọ́ wábẹ̀ lánàá máa yẹn sọ pé ẹ má sẹ́ ìdẹ̀wò sí wọn ẹ jẹ́ kí ìyà yẹn jẹ wọ́n tí ìyà bá jẹ wọ́n wọ́n á mọ̀ wọ́n á pè nǹkan jáde wọ́n jáde yeah you know it's àgbàgbé ìyà ò ní jẹ wọ́n lágbára Ọlọ́run ìyà ò ní jẹ wọ́n bẹ̀tẹ̀ a lot of suffer tó wà Nàìjíríà dé pé ó yẹ ká mọ̀ pé dábàá ń sọ nǹkan bẹ́ẹ̀ ká jáde àjọṣe bọ̀tẹ̀ ẹlòmíà wà Nàìjíríà kó dàtí kò tẹ̀ jọ lójú kò tráfì pé bóyá níṣẹ́ ni bóyá ara mi ò yá sí mo sọ fún yín mo sọ fún ẹ̀rí tíṣù wájú mi mo bẹ̀rẹ̀ pé lẹ́ẹ̀kan ìgbà mo dé gbogbo tíṣù gbogbo aṣọ tí mo gbọ́ aṣọ lẹ́ẹ̀kan tó mo blow nínú látẹ̀kan ni mo sì náà have to come out gbogbo àmọ̀ṣẹ́ tó wà wájú wa can you help me to open the door please àmọ̀ṣẹ́ tó wà wájú wa àmọ̀ṣẹ́ tó wà wájú wa àgbọ̀dọ̀ dákẹ́ just the small not too much it's okay like that thanks off the light there thank you àmọ̀ṣẹ́ tó wà wájú wa àjẹ́ kó sú wa gbogbo tá a bá lọ gbé dákẹ́ nǹkan á bàjẹ́ ẹ wo bó ń ṣe ń bẹ̀ sí àrà sí gbogbo àwọn olórí wa Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ wa Nàìjíríà but we won't tolerate that we will never tolerate that because wọ́n mọ̀ pé nǹkan ìdíjú báwọn ṣe fẹ́ báwọn ṣe rò lọ wọ́n fi pé mo sọ kíní kan mo ní the thing say na lie don become na true now so wọ́n fi pé là ń ṣe wọn mọ nǹkan tó wà ní wọn dẹ̀ mọ condition ta ní wọn dẹ̀ mọ agbára tó wà lọ́wọ́ wa tó máa fojú ti wá odò ní wọn fojú ti ojú wọn fojú èdè omi wa gbé wọn lọ o so it's a warning to Nigeria government they should stop harassing our leaders and our agitators there in Nigeria if they don't want trouble they should stop harassing them if they should touch any of them we are not threatening them we are threatening them. You know, it's not the threatening, it's not everything, but we don't want to fight with anybody, but they should stop harassing our people there in Nigeria because we have the right to demand for Yoruba Republic. We have the right. Amalgamation of 1914. We have the right. We are still within the law. Until go against the law, we have the right.
so ní wọ́n dá Yorùbá ń ṣe máa sọ kíní kan lórí ètò pé àwa Yorùbá alọ́gbọ́n lórí ìyá àkùnkùn ìjà àtàwọn pé a máa lose àwọn Yorùbá wọn ò mọ ọkọ tí mo máa ń sọ tí máa ń sọ all the time. Please share wọn ò mọ ọkọ tí máa ń do me by that. We are still within the law to join wa together. What they fraud law, not we join wa together. We are still within the law. The amalgamation 1914. But after 100 years, we can go our own separate. We have the right to go. So we are still within the law. So I won't see. I don't see the reason why they want to go and harass our leaders. Okay, our fellow cool Nigeria. Bóyá Sunday Igboho ni o, bóyá Gani Adams ni o, bóyá Baba Bámidélé sọ pápá kan o. Nobody have the right to harass them. Because bá wọn lọ́wọ́ wọn, bá dà lọ́wọ́ wọn, bá nǹkan lọ́wọ́ wọn. So I don't see the reason why pé fẹ́ máa harass pé we have the right to demand for our right. So kò sẹ́ni bọ̀ tó dey stop one. Tẹ́ bá stop one, ẹ kò fẹ́ trouble. So they better don't try it. If they try it, I'm pé àwọn táwọn labroad, àwọn tó wà Nigeria kan, àwọn tó wà Nigeria náà lè fi ṣe kíní. We have all the connection, we have all the power. They should not come out with bóyá kan halẹ̀. But we don't want to go that level. But tó máa push wa, wọ́n mọ̀ pé àwọn náà mọ̀ pé yes. They be think pé they are in government, they have the gun, they have everything. But then they will know that that cannot be later. They should not try it. They should not try it. They should not try with us. They should never try it. They let them arrest any of our leader. Or arrest anybody. Call jail anybody. How they come happen. We are there. You try, go and change any one of us. Then you will see. Because now, we are still within the law. We have the right to demand for either Yoruba Republic or Yoruba Republic. We have the right. We still within the law. We are not breaking any law. So we break law. Go send, but we break law. Go see law. We don't have the right to demand for it. People have the right. Everybody, they have the right. Anybody in tribe in Nigeria, they have the right to demand for their right. They can go away from Nigeria. Who are you to say they can't go away? Why do you want to force it by force? If marriage is not working, if you have a marriage and it's not working, don't you have the right to say, I want to work out for this marriage. I don't want to do this marriage anymore. Is it by force? It's not by force. You can't force us to marry by force now. And this marriage, you just bring wife for us. So you come and marry you. Do we tell you want to marry? You force us together by force. So now, we say we don't want this marriage anymore. I want to work for the marriage. Say, no, I can't work. You can't. You don't have the right to force me. If you want to keep your Nigeria there. But we don't want to be part of Nigeria anymore. I think we have the right to demand for that. If you still want to be in Nigeria, hold your Nigeria. Stay in Abuja there or stay in Sokoto or stay in, what do you call it, maybe a casino. Stay there, hold your Nigeria there. But we don't want to be part of Nigeria anymore. Is it by force? It's not by force. Nigeria is not working. Why do you want to force us to be part of Nigeria anymore? We don't want to be part of Nigeria anymore. We don't want Nigeria. The country is not working. And we are still within the law to demand for our rights that, look, this thing is not working. So, kí ló dé, kí la ṣe? So the Bible is not threatening. When I try to quick Obasanjo, you yet to be in Obasanjo so who are dear your Obasanjo over take Obasanjo or try any Obasanjo, you try go and touch Obasanjo, go and touch him. If you have the power, maybe you are the government, and you have the gun, you have everything. Go and arrest it. Let's see. Go and arrest any Yoruba leader. Let's see. You know the power we have. Go and arrest. We are there. You go and arrest any Yoruba leader, and you will see what's going to happen to you guys. Go and arrest any Yoruba leader. You can see. But yeah, the right demand from right to work. Elu, welcome on board. Elu Abikade, welcome on board. Welcome on board. God bless you, my sister. Oh wow.
very painful pé kí ẹ sọ pé ẹ àgbọ́dọ̀ sọ̀rọ̀ àgbọ́dọ̀ ṣe kan ẹ máa lọ sí twenty ẹ máa gbé DSS ẹ má bínú mo sọ fún lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ jáde pérélú mo ní mi ò fẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan yẹn mo ní kó burúkú àtẹ̀kan yẹn omi mú mi ò yẹ mọ̀ mo kàn tó pé mo ti pọ́nrọ̀ pé màá jáde lé ní ìbá máa jáde mọ́ but àtẹ̀kan mo kàn yẹ mọ̀ mo kàn ń sin látàárọ̀ ni mi ò wá òkè àtọ̀ so ẹ má bí o ti máa ń blow ti máa wà láì ti máa ń blow nínú mi because I can't hold it I'm not too okay àtọ̀. I have to do this thing tonight. So, you know, I mean, it can work. And you're right. So, like, okay, what is the meaning of admonition in Nigeria in 1940? You know what? No condition. But we have the right, after 100 years, we have the right to work. If you don't like it, you don't want Nigeria anymore. And we say we don't want Nigeria anymore. It's not working. And now, do you see all with gun? Do you see of anything? Do you with cutlass? So why are you scared? Okay, I demand we want to be this our right to. I go placard. Okay, we don't want Nigeria anymore. So why are you scared? Do you pay? And then you allow us. Okay, Kajoko, round table. Okay, and then for Nigeria. Okay, Nigeria. Okay, my lord, I'm for Nigeria. Okay. Ẹ máa lọ àgbé ìbọn káfẹ́ gbé ìbọn sí lórí àṣọ threatening pẹ̀lú wọ́ so why kí ló pé àdè ṣe peaceful protest kí ni lọ́ọ̀ tó fà pé àdè sọ pé àfẹ́ lọ kúrò Nàìjíríà kí ni lọ́ọ̀ tí mo ní lọ́ọ̀ náà wà nínú lọ́ọ̀ Nàìjíríà pé we don't have the right to demand pé o fẹ́ kúrò Nàìjíríà kí ni mo ní lọ́ọ̀ náà wà pé you don't have the right to pé you can o lè sọ pé o fẹ́ kúrò Nàìjíríà pé o lè fọwọ́ pé ìgbọ̀n pàtàkì òyìnbó join wa together by force by fire. Ṣé àjọ jókòó pé south and north o we have to join together o we want to join together o we want to marry each other o ṣé asọ́ ni àjọ jókòó ni wọ́n force wa by force by fire a force wa ni and then there's only close to the one pé after 100 years they were tell pé you have the right to go to your own separate way and 100 years ó dey go to pé ní 2014 and we have the right to say okay now we say we want to work for the marriage we don't want the marriage anymore you are threatening us. If you come out, if you demand for, we have the right to demand for our right. That's it within the law. So, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ìyá mi bàbá mi, ẹ continue, ẹ má jẹ́ kí nǹkan ara sí yín. Especially àwọn táwa labroad yìí, ẹ jẹ́ kí gbogbo everybody all over the world, every day and night, come out, demand for your right. Press the button. Let us press all the button. Then they will know that Yoruba is not easy. He will be telling them, look, if I suffer that way, on Facebook, my life don't become not true now. When I don't become not true now, anybody who are these boys that are just making noise, they stay abroad, they will know that we are not making noise. Ṣọmọ nǹkan dáhùn wọn mú ìsìtàn ṣe ni wọn máa gbára tó wà lọ́wọ́ wa ni wọn mọ táwọn bá mi within you táyọ̀ tẹ́wà ní ibẹ̀ wọn mọ àwọn táwọn bá mi ìsìtàn wọn ìjọba wọn so they should know what if they don't want trouble they should just allow us to go our separate way. We have our member in your government, me President Buhari, if you don't know. We have our member in your government, so better let us go our own separate way. You don't know the connection we have. You don't know the connection we have. We have our member in your government. I'm telling you tonight. They want to work for Nigeria. We don't want Nigeria anymore. So let us go our separate. We don't want war. We don't want fight. We don't want anything. We are not threatened with war. Just go our own separate way. We have our member anywhere. Within your editing to bani, I don't want to never just leak a secret away from me. So the mafic be alagbara and ni agbara. The mafuji tiwa, eya ti se o den se lásìkò. Ke je ká máa lọ nlo wa. Ready ti bá yín jà. But the bá gbéjà wa a ṣọ̀lẹ. You ba ṣọ̀lẹ, we are not coward. But we are not threatened with war.
We don't want to fight anybody. We're not praying for any civil war in Nigeria. We don't want it to happen. But if you bring it to us, then you know that we are not coward. Then you know that we have our member in your government. Inside your government, we have our member there. So for you to know. So don't dare out. We have all the connection all over the world. We are not just talking. We are not just talking. So don't harass any of our member. If you dare harass somebody or harass or go and arrest Gani Adam, you'll be in trouble. Your government will be in trouble. I'm telling you. We are not threatening you. That's just the fact. If you arrest any one of them, you are looking for trouble. You are looking for trouble. If you go and arrest, either you want to arrest Gani Adam or Sunday Igboho or any of our agitators, you won't like yourself. I'm telling you, better don't try that. Yoruba will not tolerate that from you. But go and arrest Obasanjo or harass any of our leader or any of our very leader. You go and try it and see. It's a warning to the Nigerian government. It's a warning. A warning. We don't want fight. We don't want to go to war with anybody. But don't bring war to us. If you bring war to us, we will know that we are not coward. We are not coward. So don't bring war to us. But we are not looking for war with anybody. This is a peaceful thing we are doing now. We are not fighting, we are not threatening with war, but don't bring war to us. If you bring war to us, then you will know that we are not coward. This is a warning to the Nigerian government. This is just allowed to go our separate way. We don't want Nigeria anymore. Nigeria is not working. I'm repeating it. The country is not working. I cannot work. Why are you scared to implement 2014 this thing? Why are you scared? Confirm 2014. Why are you scared? Me 2014. 2014. Who go somewhere? Who do my pay Nigeria? But you might be together. But you might do this. But you refuse. Oh, they take away Nigeria. Go job. Kilomba Eleru. Our buy somewhere. Okay. Friend it more. Implement it. You refuse to implement it. Olufẹ́ one to work way. Our Jode. I want Tinubu to our leg bang. They are minority. They are minority in Yoruba land. He may have the money, but it's minority. They are just minority. So don't let Tinubu and some other few people deceive you. They are minority in Yoruba land. We are the majority. We are the majority. They are minority. So Majaki, our country and Tinubu and Co and Shibaju, Bajabi Amina and Co to one government don't turn in to bad delay to who massacre the who massacre. I'm a fairly good work, but look at the rat training. But we don't want that to happen in Nigeria. We don't pray for any war. We're still doing peaceful rally now. Just let us do our peaceful rally. Don't bring war to us. If you bring war to us, we have the right to defend ourselves. We have the right to defend ourselves. We defend ourselves with anything we have. But we don't bring war to you, but don't bring war to us. Or if you bring it to us, then you know that we are not joking. This is not a threat. Don't demand to people here, you're threatening. I basa. Be you're going to be you're going to do last one. My bad, Tani, my bad, Tani, the more Tani, the more Tante. Mutante, the mission, Mobita, Motoa, Lewa. Boko Jaffini, Boko Jafini. Within your government, most of them be our member. So you need to know better do the right thing. Do the right thing.
We don't want war. I'm still repeating, we don't want war in Nigeria. We don't pray for war in Nigeria. We are not looking for war. Let us go. I want to pray with Jejeli. Jejeli. Don't bring war to us. And don't harass any of our leaders or any of our agitators. If you try that again, you won't like yourself. You won't like yourself. We are not making mouth to. We know they make mouth to. If it is in our mind, we don't make mouth to. Maybe not they hear. Maybe not they hear where we don't make mouth to. When they go tell. When I go tell na dictator with the call president, me I dey call am head of state. Me I dey call am head. I know they call him president. I refuse to call him president. Head of state na general. Now me I dey call him. What is a dictator? He doesn't behave like president. You don't rule like that. You know, you like to criticize the government here. I've been harassed, I'm a threat, we lose a DSS. I don't know. Can Nigeria actually go through even during the Abacha regime? Abacha go worse to buy it. Abacha go worse. Take go to empire. Go worse to buy it. Any small thing, you can't talk. What kind of country is that? You cannot talk. You cannot criticize the government. You are doing bad thing. If you criticize them, you are in trouble. It might be DSS, it might be one killing, and you want us to continue with that kind of. We can. We can't. We don't do that kind of a country. Like never. I remember, gbogbo ẹyin jàgbá àbọ̀tẹ́ wọlé ètò yìí ẹ máa mọ ṣé àwọn tẹ bá ṣe ìlú pọ̀ nìyẹn ìlú gbogbo yín tẹ jàgbá àbọ̀tẹ́ wọlé ètò yìí during the second republic or third republic second republic the second republic one of the governor tó ń bè lọ́ọ̀ pé state yẹ pé mi state yẹ ní pé how many military resources state yẹ ní how many military resources your state has ó ní coke fanta ó bẹ̀ sí dáko àwọn kìnìyẹn. Don't be a whole governor of the state. Don't be like mineral resources in the state here. Only Coke, Fanta, Pepsi, Mirinda. A whole governor of the state. Don't be mineral resources to one state here. Two more mineral resources. Can't want that time. They must have come on during the this Buhari during his own when he was a military head of state. Is it Goni? Is it no? It's not Goni. One general, he had to prepare one brigadier general at that time. When they asked him, general, we want to continue one overthrow one time. Bangladesh to go. How be like how much don't feel any post government state. Only I made nothing there and left nothing there. She you bounce around come Only I made nothing there and left nothing there. So go from 1 year to one be go suni. O go suni be ni for 1 year to one the government go sun. You made nothing there and you left nothing there. How can you ṣe àwọn da se lu pọ̀ nìyẹn? After preparing minerals what minerals your state have? You say Coke, Fanta, Mirinda, Guinea. See, I would have you can see level àwọn young woman between abandoning people. We don't want these people. Let us go our separate way. Ẹ wo right that she lánàá. Thank for now to wá síbẹ̀ Olúwakẹ́ ògbóyin pátá. Àwọn èyí gangan wá dúpẹ́ lọ́wọ́ ìlálẹ̀. Olúwakẹ́ ògbóyin pátá yẹn wà ní rally yẹn lánàá. Mo dúpẹ́ lọ́wọ́ ògbóyin lórí àpèyàn ẹ̀dẹ̀ jẹ́ wa immediately. Mi ò believe kò lè tó bẹ́ẹ̀ inú mi dùn gan ni pé. But can you believe it? Take me watching on the first yẹn kọ́ ibi akún fire ni within 24 hours. Wọ́n mú Yorùbá dìde pé àwọn onígbàsẹ́ àwọn débì Olúwakẹ́ ògbóyin tẹ wà ń bẹ̀ lánàá I really appreciate you. Ẹ jẹ́ kójú tiwa ẹ jẹ́ kí ètí Nàìjíríà mú wa. Olúwakẹ́ yín ibẹ̀ kún ni pé yeah I'm ready pé they are ready to go away they want to work for Nigeria they don't want Nigeria anymore. I don't want to hear some people was coming from work. They go one division, back. One bola division, pàdé wa ńbẹ̀. If you are church, ó kàn dùn mí fún àwọn religious leader wa tó wà ní London tó wà ní Bubi. Àwọn láì ní tìjú ẹ̀dá. Àwọn láì ní tìjú ẹ̀dá tó wà ní Bubi.
aláìní jẹ́ pé what they want to eat tó what they want to nìkan ló wà lórí wọn. àwọn aláìní ju gbogbo àwọn ìjọsìn àti àwọn ọ̀nà bíi onítìjú ní ìwà disgrace gbogbo yín disgrace ara yín èèyàn jáde mú majority of you I'm telling you tẹ́bà mọ̀ tẹ́ jẹ́ Yorùbá èèyàn jáde ló pọ̀ láàrin yín dẹ́pẹ̀lú ayé pásítọ̀ dẹ́pẹ̀ yín leader dẹ́pẹ̀ yín àfà èèyàn jáde mú ẹnu mi gbà because a pè yín pé kí ló tè kí ẹ mọ ìyà tó ń jẹ Yorùbá Nàìjíríà ẹ mọ ìyà tó ẹ jókòó ẹ lọ pé ẹ ń ṣe kíní kan bí ìlú ọba dá ẹ lè pásítọ̀ church ni àbí ẹ lè ṣe mọ́ṣáláṣí kankan a pè pé ẹ jọ ẹ bá kó mẹ́ẹ̀ tẹ̀ wá olójú tì í lánàá náà olè tẹ́fẹ́ jẹ nǹkan tẹ́fẹ́ jẹ torí pé olè tẹ́fẹ́ nǹkan tẹ́fẹ́ jẹ church ìwé jẹ́ kí ló pàdé ẹ̀gbá àtẹ́kọ́ má gbàdúrà kí ló tè kí pé ok jẹ́ ká tẹ̀sí church tí wọ́n jẹ́ ká tẹ̀sí mọ́ṣáláṣí tí wọ́n ẹ̀ka ìlọ bá wọn níbi tí wọ́n wà yìí o kí ló tè kí kẹ́tù tó máa wọn yọ àrí pásọ̀ wọn yọkùn báyìí bẹ̀ pé wọ́n láti pé wọ́n bọ̀ láti church pé àwọn mẹ́mbà àwọn ọjọ́ kó wọn gbọ́n tó yà support bẹ̀ dáhùn ojú yẹ Yorùbá kí ló dé ẹ̀dẹ̀ pé ẹ̀dẹ̀ mọ̀ pé Nàìjíríà pé Yorùbá pé ìyà ń jẹ wá ẹ̀dẹ̀ kíá àwọn ọmọ ìkiri tá à ń jà ẹ̀wá dẹ́gbẹ̀ ẹ̀wá gbọ́ sí kíní ẹlẹ́yìn wàtò ìwàtò ìfẹ́ òtún wẹ́wọ̀ mi létí èèyàn jáde kejì jáde majority of you mo tẹ́nu mi gbà mo sọ fún yín ẹni máa kú náà nǹkan ló kú gbà don't give a damn ẹnu mi gbà yẹn jáde kejì ajá ni motor fún yín tẹ̀pẹ̀rẹ̀ ní àfa kan I'm telling you because mo believe pé ó yẹ ká tiẹ̀ rí bóyá méjì mẹ́ta láàrin pé láwọn pé ẹ̀ ń bọ̀ láti mánájà pé ẹ̀ ń bọ̀ láti pé ẹ jẹ́ ká jọ ìnáwó bìrì àwọn support wọn tẹ̀mọ̀ pé kì í pé à ń jà fún àpárá wa yẹ tẹ́ bá tiẹ̀ believe pé inú mi yóò tẹ̀ believe pé okay you may not believe pé bẹ̀rẹ̀ ká bírí ẹ̀ bẹ́ẹ̀ Nàìjíríà but a nínú ọjọ́ pé ẹ̀ tẹ̀ announce church pé o ẹ̀ náà fẹ́ lọ ó lè lọ o bí ẹ̀ ti fẹ́ kí Nàìjíríà dúró pé ẹ̀ lè announce church pé mélòó nínú announce church yẹn pé ẹ lọ join wọn bẹ̀rẹ̀ akóbi ẹ yẹ ká ti ṣe tán fún àwọn èèyàn mi tó wá fẹ́ wọn fẹ́ lọ join àwọn ọmọ tó wà ní trade and law although I don't believe in breaking away Nigeria pé mo fẹ́ ká wà ní ìyẹ̀bọ̀ ká ṣe báyìí kí ni mo tó wá pùtẹ́ ẹ̀ lè sọ ẹ lọ yín mú nation church àgbọ̀ pé ẹ̀kọ́ pé church kan wáyé máa announce church wa o ẹ ní announce ẹ máa gbé báàbù kan máa fi kí ni kan ẹ tábàdọ̀dọ̀ ọlọ́run àmì tó ń sọ ọlọ́run náà ẹ tó rí pé ìyá ń jẹ àwọn kan tó gbójú kò tó tí ò kíá tẹ́ pé pocket yẹ low after owó tó máa dání church low after kò èyí ẹ̀ tó ń jà pé kí ìyá máa jẹ́ aráàlú tábàdọ̀dọ̀ àmọ́ ètò ìsìn lọ́run láàrin gbogbo wa ẹ má tún ara jẹ ẹ má fi báàbù kan máa fi kó wa lóra bí kó wa lẹ́nu ẹ ṣí ẹ wà tó lóun fẹ́ ká máa bọ̀ ẹ ṣí ìyá ń jẹ aráàlú ẹ dáhùn sí ẹ kíá ẹ ló sọ̀rọ̀ gẹ̀ẹ́sì nǹkan tó wà fún mi nílẹ̀ Yorùbá you don't care ẹ wá gbé báìbù ẹlẹ́ẹ̀mí Ọlọ́run lè mọ̀ ẹ mọ Ọlọ́run tí yà ń jẹ àwọn èèyàn you care ẹ kíá pé àwọn jẹ àwọn èèyàn jẹ kíá ni lórí ti dẹ́ kíá pé wọ́n yìí máa dáwọ́ church yín wọ́n yìí máa dáwọ́ mọ́ṣáláṣí yín pẹ́ẹ́pẹ́ lọ sí kọ́mọ́ ìkan kówó sápò pé àfáà yẹn yẹ ẹ bá dáwọ́ ẹ bá sọ orí nìkan kẹ́kọ́ sápò ọ̀dẹ̀ nǹkan tó wà áfítà ni ẹ thank you èrè ló ìwọ náà wà áfítà ni ẹ. You know what after that? Thank you, my sister Irelu. Look at that woman. She taku our heritage. Heritage, Bedu. Oya Miko Iki, Oluwake, Uboyin, by Sakinola, Uboyin, being leaders, Oluwake, Uboyin, Palata. Oluwake, Uboyin, a drew be leader, you know, be drew. You be drew. Uboyin, a drew panning, yeah. You know, me drew. A drew. Kí àǹkan tó yàn fẹ́ sọ pé gbẹ́rẹ́ tí ẹ kí gbogbo yẹn dúró gbọ́n ní gbogbo ẹ̀gbọ́n nǹkan bẹ̀ náà ẹ̀rí Gbẹ̀du ṣe ẹ̀rí Àbíkíadé ṣe ẹ̀rí olú Barrister Akínọlá ẹ̀rí olú Kóìkì pẹ̀lú àwọn tó kù bẹ́ẹ̀ gbọ̀ngbọ̀n member gbogbo everybody try ẹ̀rí one doctor Daniel gbogbo mẹ́rin lánàá Dr. Daniel ó ti rẹ̀ máa yẹn ó ní ìjẹ́ tó ní àdéhùn people don't go out try wọ́n dey make it. Wọ́n dẹ̀ make ẹ̀ àwọn pásọ̀ kan wà tó kí ló dé kí ló ti dé ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ti lè wá bẹ́ẹ̀ bá ti ẹ̀ bìlí mi ní gbé ayé ẹ̀ àṣọ pé gbogbo yín ká bìlí pé gbogbo yín lè má bìlí pé ká break with Nàìjíríà bọ̀ ẹ̀ ti ẹ̀ sọ pé òkè o ẹ̀yin tó bá bìlí pé òkè o kẹsàn-án kẹtẹ announce church you know kẹtẹ announce church
pé òkè o ẹ̀yin èèyàn mi o ẹni bá fẹ́ bá wọn ní central london wà ń bẹ̀ wọn ọmọ wà ń bẹ̀ o ẹni bá wọn o ẹni support o ẹni ká ìdí close nínú tó pé àwọn kan lè fẹ́ lọ bẹ̀ o yóò kíá ẹni tí ò mọ wá church ní òwò ẹni tí ò dáadáa mẹ́wàá lè máa rí sí kiri lórí pé ẹ̀dọ̀ pé ẹ wá pension yín lẹ̀ ń wá ẹ kàn tọ́ra yín jẹ ni ọlọ́run wò lẹ́ ń tètè máa tọ́ra yín jẹ majority of pension lẹ̀ ń wá dé pé dáadáa ìdàgbà ẹ̀rọ kẹ́ni kan fi jẹun ẹ kàn tọ́ra yín jẹ tàlẹ̀ ń tàn abádọ́dọ̀ ọlọ́run àbí ọmọ ẹ tó sí wọn ẹ fi wálẹ̀ pẹ̀lú tiwa àwọn ẹ tó sọ ọlọ́run ẹ tó fẹ́ kí ìyá àwa tá à ń fẹ́ kí ìyá jẹ àwọn èèyàn tá à fẹ́ kí ìyá àwọn aláìní láfẹ́ kan jẹun tá à ń nomi lójú wọn ẹ̀yin tẹ́ pé ẹ kàn ń rí ìṣara yín pẹ̀lú ọmọ yín pẹ̀lú fámìlì yín ẹ nìṣó ẹ kárígò àmì tó sọ ọlọ́run ìyá ń jẹ́rà lù you care ṣe kíá àpò ayé nìkan lẹ́ ń fight fún náà ẹ kíá ẹ mọ iye àtọ́jú àwọn èèyàn bíi ni mo ní àwọn ọ̀rẹ́ dẹ́ pé wọ́n bí more than 15 years 20 years náà tí ní ìwé gbélu wọ́n ti darúgbó mọ́dù yìí èmi wọn ti fẹ́ bọ́ọ̀lù yìí ẹgbẹ́ fi kó máa wà nù àwọn yẹn èmi wọn ti fẹ́ bọ́ iṣẹ́ tó yẹ kàn ṣe iṣẹ́ tí ò tiẹ̀ pẹ̀lú bọ́ ìgbà tó wọn ní nǹkan náà fi ṣe they have to do it and they are educated ní pé wọn ò wẹ̀rẹ̀ èmi ìbámu ló ṣiṣẹ́ ní nàìjíríà tẹ́lẹ̀ kó tó wá dúró gbogbo ọmọ ṣe díẹ̀ ẹ̀rí ọwọ́ ẹlòmíì bàtí wàá fọwọ́ kan ọwọ́ ẹlòmíì ẹ fi pé kíní ni ẹ fi pé bí ayọ̀ ni ó ti gan àwọn tó kàwé tó ka gbogbo ẹ̀ tó fi gbèsè ayé wọn kàwé pé wọ́n fi pé wọ́n máa ní better life bí wọ́n tẹ̀ tí ẹ̀ bọ́dé báyìí ti wá bí àìpé àti nàìjíríà àdì kàráǹkìdá kò tí ìlú bá dá kí ni wọ́n wá kiri òtún ìlú ò dá ni ìlú ò dá ni tí ìlú bá dá kí ni wọ́n wá kiri kí ni wọ́n wá kí ni wọ́n bá dá wọ́n bẹ̀ sí jìyà ń bí tó ti wà bí wọn na 20 years tó ti ní anything irú àwọn làwọn jáde títí à ń ṣe but àwọn pásítọ̀ they care àwọn afáwọn they care they don't care wọn kó pẹ̀ wọn pé àbí kó tó dúró oṣù wọn pa they don't care kí ló kàn wọ́n pẹ̀lú yẹn wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ ni wọn fẹ́ mọ̀ ni pé kí ló kàn wọ́n pé báwọn bá ti wà ókè wọn fẹ́ mọ̀ pé ọmọ mọ́yáláṣí kan ó níwèé kò níwèé ni wọn ò they care àbọ̀ ọmọ church kan níwèé wọn kí ẹ̀ ní kí ló kàn kí àwọn kí ọmọ pẹ̀lú àwọn náà bá ti wà ókè nígbà tí wà ókè kọ́ ra góòlù fún wọn kọ́ ra kíní fún wọn kọ́ máa lo báìbù ká máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. àwádẹ́ ibi tí a bá ti ń jà pé kó lè dá fún aráàlú kí àwọn kí ìyà tó ń jẹ àwọn kí àwọn yẹn má fi kí ẹ tó kàwé kó ríṣẹ́ ìmí ni masters ká má sọ pé wọ́n bọ̀ ń lo òyìnbó gbé káwọn lè gbé káwọn lè jókòó ní ilẹ̀ Yorùbá kọ́ lè ṣiṣẹ́ tó dáa pé wọ́n ní ìyàtọ̀ wọ́n bẹ̀rẹ̀ aṣọ́gùn wọn máa ṣiṣẹ́ ìdọ̀tí ń bì òun làwọn ń jà fún pẹ̀yìn pásítọ̀ tó pẹ̀lú àwọn afá àti ẹ̀kíà ni ẹ̀kíà ni ẹ̀kíà tó pẹ̀ ti wà ń bì ìlú tẹ̀ ẹ̀dẹ̀ wà ń bì èèyàn kan ló túnṣe fún ìkẹ́ tó wá jókòó bì ìtìjú ara yín ni I'm telling you. tẹ́wọ́ fi gba wà yìí pé àmọ̀kọ́tà ń sọ ìtìjú bọ́ tí ìlú ò bá da ẹ̀ ní wá síbi pé ẹni má bẹ̀rẹ̀ ẹ̀ ń gba pọ́ńsà lè ń sìn ìlú ìdá ni èèyàn kan ló jà fún ìkẹ́ tó wá bì ẹ̀ ti jókòó Nàìjíríà kan máa ṣe kọ́tà ìṣe Nàìjíríà ìbájókòó bẹ́ẹ̀ but pounds ó dùn mọ́ ilé nu tí Nàìjíríà bá da kí lè wá jókòó lóògbé ẹ̀ tábìlì church mi fún ẹ̀ jókòó ní Nàìjíríà tẹ́ ẹ̀ ti lè sọ tí nǹkan jìyà ń jẹ wá tẹ́ ẹ̀ lè support ìtìjú ara yín ni Ibrahim dà sọ́run ẹ̀pẹ̀rẹ̀ ayé èèyàn Ọlọ́run ní kí ó ṣòpin èèyàn Ọlọ́run ní tí ìyà ń jẹ àwọn ìtẹ́ ẹ̀kíà ẹ wo òkú tó ṣe fún àwọn ọmọ ní Dubai àwọn ọmọ wa ní Saudi Arabia òyà tó ń jẹ wọn ẹ wo everything bẹ́ẹ̀ èèyàn mẹ́fà méje lè wọ ní yàrá kan Dubai náà ń kọ́ lọ́mọ ní ṣe fún wọn bẹ́ẹ̀ kí ló ti lu wa ìlú tó wà lè dá lókà ẹ wo sẹ́tẹ̀ náà dáná tí mo ń ṣe gbogbo every lánàá kí ló ti lu tó wà lè rí bẹ́ẹ̀ ṣé wọ́n forú ṣé wọ́n orí mélòó ni mo ní orí mélòó àwọn òyìnbó ní orí ẹ̀kọ́ ṣáà mo ní ṣé àwọn òyìnbó ẹrí òyìnbó tó lórí méjì mẹ́ta mẹ́rin kò sí náà the same head náà jọ ní I was nobody ìbánu wà nílùú mi náà mo dé ìlú olúwanu mi lójú mi sọ mí dèèyàn ẹnu mi gbọ̀rọ̀ bẹ́ẹ̀ mo wà ní ìjà bẹ́ẹ̀ báyìí náà bóyá olóòtú àmì ìbá ti kú dànù ìlú tó ń bí mi sí nìyẹn mo sick wọ̀lú yìí ni láì ní pé kí ló lè fà kí n bí sick ni pé sufferness ló kó sickness mi lára mo dé ìlú kò tó tú sára mi yá máa ń
good environment tí mo mọ́rẹ́ jù tí mo jẹ oúnjẹ tó dára tí mo gbogbo nǹkan àmì pé sickness sá lọ. mo lè ẹ̀rù ń gbà mí gbàtí mo bẹ̀rẹ̀ sí sick every day mi lọ sí test mo ní amotinate ni kí n máa yẹ kí mo lọ amotinate ẹ̀rù bàbí ń bà mí àwọn àsìkò sí nǹkan tó ṣe mí sọfaness ni ọdẹ kára ní kò sí gbàgbé mo bá lè wà lọ sí gbogbo àtúntò gan bá dé ní àwọn fake oògùn gbogbo ọdún tà fún wa Nàìjíríà ìlú tí ò da so òun ló fi ń dùn wá pé ìlú táwọn àyẹ̀jọ́ ilé ni àwọn kan ló ṣe táà fi ẹ̀jọ́ ẹ̀ táà fi jà pé no a gbọ́dọ̀ jà kí ìlú tiwa náà dá Nàìjíríà lọ bàtà nípa àjà pé lóòjọ́ pé kẹ́yẹ ká máa lọ ń lọ wa àti ẹ̀sìn Nàìjíríà mọ́ ẹ̀yẹ ká máa lọ ká lọ dá Yorùbá Republic ká lọ dálẹ̀ Yorùbá nation ká lọ dálẹ̀ la fi ń jà àdẹ fẹ́ jà pé ká gbé nǹkan gbàdá so ẹ̀yin àfáà wa ẹ̀yin pásítọ̀ wa ẹ bá wa dá sí ìsọ́n pé kẹ́ máa pa fún pé mo sọ fún yín tó bá rí ìdíṣẹ́ náà ẹni ẹgbẹ́ òkú ni mo sọ tẹ́ pé ẹni ìdíje pé Ọlọ́run lẹ́ sí lọ́dọọdọ́ kí ló sí náà ní àwa méjì àwọn tá à ń fight tá à sí Nàìjíríà tá à ń fight kí Nàìjíríà lè dá káwọn èèyàn lè jẹun tó ń jẹ oúnjẹ tó dá kó lè lọ sùn tó dá kó lè lówó èlò tó dá èyí kan wà mí ẹ tẹ dá sí ẹ tẹ kíá àpò ilẹ̀ ń já ìfún ẹ tí ò bá mú táìsì wá ṣọ́ọ̀jì máa bẹ̀rẹ̀ sí attack so ẹ stop kẹ support nìkan dá kánú bá ń ṣílẹ̀ fún ẹlẹ́ ẹ̀jọ̀ pẹ́ẹ́ká gbìmọ̀ fẹsẹ̀ ẹ̀ má bínú no so please ó ìbá o Rukayat, welcome on board. ó ìbá ẹ change wa yín tẹ́ bọ́dé ò bá yín tẹ́lẹ̀ òun látọ̀ fún lálẹ́ kẹ́ lè gbọ́ lálẹ́ ó ìbá a ní kẹ́ change là ń sọ fún yín bọ́ bóyá kò yé yín ni bóyá mọ̀ bóyá kẹ́ dá sí ni ẹ gbọ́dọ̀ dá sí ìlú ń bàjẹ́ lọ àwọn ọlọ́run fẹ́ nìyẹn kẹnu lójú ẹni tó ń sunkún ìlú ìgbọ̀lọ́run lónìí lójú mi ìlú ìmú wa tẹnu ẹgbẹ́ kò tí bá ní wá tí mo sọ ìlú ìgbọ̀lọ́run lónìí lójú mi tó pé mo yẹ ṣèlú wọn ni iye kó ń kó wúlé mi lọ́wọ́ náà but iṣẹ́ ìdọ̀tí gbogbo ẹ̀ náà láti tẹ̀lé Ọlọ́run sọ wá dé èèyàn wá lọ sí iṣẹ́ ìdọ̀tí yẹn Nàìjíríà ìgbà yẹn ló máa ìyábẹ̀ pa ẹ́ bí kílẹ̀ àwọn ló jìyà jù bẹ́ẹ̀ dírábà ló jìyà jù Nàìjíríà kílínà ló jìyà jù Nàìjíríà window cleaner bíi onílé bàbá nílé ó lè wọ́ àwọn ó lè flat ní gbogbo ẹ̀ ń gbádùn ayé ẹ̀ ó ń kọ́ léṣe gbogbo ẹ̀ bọ̀ ó lè tó bẹ́ẹ̀ ní Nàìjíríà ni bá ń bọ́ driver ẹ mọ̀ nǹkan náà bọ́ driver ní ìlú yìí àmọ́ cab driver ẹ mọ̀ nǹkan náà ní bọ̀ ṣé ó lè happen wáyé tí tó pé mo yẹ ṣe ìlú wọn ni nàá kí ló tún Nàìjíríà náà ò lè rí bẹ́ẹ̀ òun láti rẹ̀ ń fàyè pé afẹ́ kí òdòdó wa stick náà kò rí bẹ́ẹ̀ ẹni iṣẹ́ tó bá ṣe wàá jẹun wà lówó àwọn builder lójú ń lò yìí àwọn builder táwọn pè ní big clear àwọn lójú ń lò yìí àwọn builder ẹmọ ilé tí àwọn builder ní side ọ̀dọ̀ wa bí tó bá rí ilé kan náà builder kan kọ́ bẹ́ẹ̀ ọkọ mi bí again tí lọ́kàn bí ilé méjì ní builder yẹn fọ́pọ̀ tó àwọn builder táwọn pè big clear Nàìjíríà àwọn lówó jù bí wọn ló ní ilé jù ń lò yìí ẹ̀dẹ̀ mọ̀ pé ilé ìlú yìí ẹ bá gbé ilé ìlú yìí sky's your limit wọ́n lè nílé ìlú sky's your limit ọ̀bọ̀n àwọn ló dálíkà jù Nàìjíríà tó kí bá ìṣèlú wa kí tí ìlú wa náà lè rí bí ìlú ìṣeré look at London tí mo ṣe òfin gbogbo ìlànà yìí Nàìjíríà tó bá wà lórí tẹ́wọ̀ tẹ́ ń gbé Nàìjíríà tẹ́wà lórí ètò yìí mo ṣe fún náà mo tún so ilẹ̀ ẹlẹ̀ fún ìlànà pé ẹ wo ilẹ̀ London o ẹ wo ilẹ̀ London ẹ wo ilẹ̀ lásán tí a ń tẹ̀ mọ́lẹ̀ ní London ẹ bó ṣe rí ṣe rí ẹ̀pẹ́ ń bẹ̀ ẹ rí ẹ̀pẹ́ ń bẹ̀ náà kí ló Nàìjíríà ò lè rí bẹ́ẹ̀ that simple thing àwọn kí n kọ́ ìkéré bẹ́ẹ̀ yẹn àwọn wicked nílùú yẹn àwọn tó pé wọn tẹ̀ fẹ́ kí ló yẹn dá ọjọ́ Nàìjíríà fẹ́ rí bẹ́ẹ̀ yẹn ṣé yẹn fẹ́ dúró dé kí Nàìjíríà tó lè rí bíi tabali padà nílùú dá abẹ́ tó 200 years àdẹ̀rẹ́ dàtí dúró yẹn pẹ̀lú àwọn bad leader tá ní ẹ̀sìn so best way we want to have our own Yorùbá nation within 5 or 6 years àti ṣe ìlú àtúndà ẹ wo Rwanda tó jáwọ́ láìpẹ́ ẹ wo Rwanda bí ìlú òyìnbó ni kò sí ní Áfíríkà tó fún ìtòrí Rwanda ń sìn kí ó tà lè ní rúdà ní Nàìjíríà but they refuse èyí tá a ṣe tó ń bí wọn ni wọ́n di àwọn ajá wọn sí akọ́mọṣẹ́ wa kiri ni
àwọn kan sọ pé ibi tí àwọn kan sọ pé ìbàdí Yorùbá ló kàn Tinubu làwọn kan fight fún gbàdí fàyè àpòyàn kan náà àwọn èèyàn fight fún báyé fight kó lè dámúlẹ̀ Yorùbá yìí sí àwọn kan wà tẹ́ pé Tinubu nìkan náà làwọn èèyàn fight fún pé ìmọ̀ the president tẹ́bù when you talk about pé afẹ́ gbòmìnira inú wọn máa bí wọn máa ṣépè fún ẹni kẹba bí àwọn èèyàn máa ń ronú pé pocket wọn máa bí nǹkan àwọn fight fún they don't care pé kí èèyàn kó pé èèyàn kan ti wà pé lídà wọn kó jà máa lówó lọ káwọn náà máa díẹ̀ jẹ́ ń bẹ̀ no fight fún wọn care pé àwọn tó gbé ìyá àtẹjà aráàlú they don't care wọn care àwọn fight kí ó lè dá fún gbáyé kí o bá lè jẹyàn ní tèmi bá lè jẹyàn kò sẹ́ni tó lè jẹyàn láyé tèmi tí mo bọ àwọn ojú tí bá lè jẹyàn kò sẹ́ni tó lè jẹyàn but ó pé thank God for this country and God. Thank God for this country and God. Thank God for this country and God. To sọ mí dèèyàn. Tó kí ló dé kí ló ti rú ẹ̀ lábùn Nàìjíríà. Kí ló tẹ́ àlè gbárù ẹ̀ kó wà bùn Nàìjíríà. Kí ló fà á? Àti wicked bẹ́ẹ̀ náà. Àti wicked bẹ́ẹ̀ náà. Kí ló ṣe wá náà Nàìjíríà yẹn? Kí ló ṣe wá? I don't know. Honestly, ẹ̀yin ti wa a gbọ́dọ̀ gbà wọn láyè o àsìkò ti tó kí ló lọ fún àsìkò ti tó gẹ́ pé pé àsìkò ti tó pé a ní gbà òun náà sọ pé òun náà wọ́n ní a ní bú wọn a ní ṣépè fún wọn pẹ̀lú a ní gbòfò pẹ̀lú ilé ìdí sàmà lọ́wọ́ pé pẹ̀lú ọ̀ràn náà là fún wọn. ṣé yẹ ẹ má bẹ̀ lọ́wọ́. I'm going to do something here. I don't know what I've pressed. I'll be pressing, but there I can press it B. Or if you want to talk in B. Okay. I'm not So, j'ai so èyí tẹ́ ẹ̀ bá ti mọ̀ pé no be lie again no it don become na true kẹ́ẹ̀dì bẹ̀sí support wa kẹ́ẹ̀dì follow wa kẹ́ẹ̀dì follow wa kíákíá èyí ti kọjá na lie o ó ti di na true mọ́ yín lọ́wọ́ ẹ̀dẹ́ fi bóyá na lie don become na true I don dey tell you guys don become na true. It don't become not true. It don't become not true. Ló ṣe wá. So ẹ̀yin tí ẹ bá ti jọ kẹbẹ̀ sí jọ ẹ ṣe gan ẹ̀yin tí wá ti bẹ̀rẹ̀ lánàá because inú mi dùn gan má dọ̀ pé inú mi dúró pa ẹ bá yẹ pé ẹ jáde èmi yìí máa jáde ẹ bá jẹ àásọ fún yín ẹ bá tásìkò báyìí mo máa ṣe míì torí pé táìmì torí pé kòrónà kí ni ẹ lọ kọ́ ti wọ alára táyé rọ̀ ìyá ìlànà ẹ̀ a máa ṣe another one mo dúpẹ́ lọ gbogbo yín pátápátá ní lóko mo dúpẹ́ lọ gbogbo yín gbọdọ̀ wá gbé wa torí ẹ̀yin náà àmọ́tò mọ́ni àwọn yìí ń bọ̀ láti iṣẹ́ wọ́n wá bẹ̀ tó ń bọ̀ láti ibi iṣẹ́ wọ́n wá bẹ̀ wọ́n gbé báyìí gbogbo wọn tó máa pè é mọ̀ pé piano ti ń bọ̀ ìkan sáré ìyẹn ìgbà tẹ̀ tiẹ̀ ṣe sínú àyẹ̀wò àmì ìyẹn wá pé eré lòun bá bọ̀ pé iṣẹ́ ni wọn tó ń fi wà fún òun sáré bọ̀ ni tó rú àwọn èèyàn lánìtì ni ẹ tó mọ iye rírì nǹkan tá à ń ṣe tó mọ̀ pé yes kí pé à ń ṣe pé bí àwọn nìkan fẹ́ gbà pé ká lè gba bọ́tà bá ṣe lọ́fẹ́ ṣe àwọn Gani Adams wọn sáré wọn pariwo Nàìjíríà tó lè gbowó ọmọ yẹn pariwo mẹ́rin wọn sá tẹ́ gbogbo ẹ̀ ẹ̀yẹ́ lẹ́sẹ̀ encourage them mo bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí it's in good spirit so ẹ jẹ́ ká pray fún wọn tó lè gbowó ẹ jẹ́ ká pray fún gbogbo wọn it's in good spirit a wà lẹ́yìn wọn bíi ké tẹ́nìkan bá lọ́gbọ́n fẹ́ fi wá lọ́gbọ́n fẹ́ àrà tún àgbà náà wọ́n rojú púpọ̀ Yorùbá tó bá lọ́gbọ́n fẹ́ àrà tún àbọ̀n fẹ́ àrẹ́ sùn àbíkọ́ ló fẹ́ àrẹ́ sí Yorùbá náà because we are no àsọpọ̀ afẹ́ àtúrẹ́tì ẹ̀bùn káfẹ́ jà a nílò àti sọ pé àdúgbò afẹ́ lọ kó náà Nàìjíríà so kí ló dé láàrin sọ̀rọ̀ wáì tó ń bí wọn nú pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ o kí ni ìbínú bẹ̀ pé àbọ̀sọ̀ pé afẹ́ lọ mi ìgbọ́dọ̀ ẹ̀ láyé rí ẹ̀rí mọ́ lọ́wọ́ wa ẹ̀rá dà lọ́wọ́ wa ẹ̀rá ọkọ̀ lọ́wọ́ wa ètò pé àgbọ̀dọ̀ jáde dá sọ fún kínní
ṣé akọjẹ ṣé alu òfin ni òfin ló pé nira sọ pé afẹ́ dìmọ̀ àgbà fẹ́ kó Nàìjíríà kí ló wà ní amalgamation of 1914 pé after 100 years 100 years ti pé ní 2014 kọ́ ni ó ti pé and then 2014 confab ló ń ṣe kí ló wà ń bẹ̀ kí ló sọ kí làwọn bàbá fẹ́ẹ́ sọ kó sọ wọ́n sọ fún wọn pé implement kó tó wà ní 2014 confab wọn ò lè implement yẹ wọ́n mọ̀ kó tó wà ń bẹ̀ kí ló tẹ̀ fẹ́ implement yẹ kí ló ń bà yín lẹ́rù àti implement yẹ kí ló bà yín lẹ́rù àti implement pé implement 1914 confab dá ṣe implement yẹ kí ló bà yín lẹ́rù àti implement yẹ wọ́n ti mọ̀ pé torí pé ìfẹ́ máa oppress Nàìjíríà ìfẹ́ máa kówó jẹ. You cannot implement it because gbogbo àwọn tó ṣe confab nígbà yẹn àwọn brain Nàìjíríà náà kójọ síbẹ̀ gbogbo àwọn brain Nàìjíríà náà kójọ síbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ́wọ́ yẹn títí dé ọ̀dọ̀ wa ń bì àwọn emir àwọn ọba àwọn gbọ́n ló kó wọn ló wà ń confab yẹn gbogbo ìwà bẹ́ẹ̀ kọ́ bá ibi tí ẹ mọ̀ pé àwọn bì pé wọn ò fẹ́ kí Nàìjíríà wọn ò fẹ́ kí ìlú ẹ̀tẹ̀ dára pé àti ẹ̀fẹ́ nìkan ti pẹ̀lú wọn pé kí gbogbo nǹkan ló gbébẹ̀ thousands of people gbé sínú ìwé yẹn tó recommend fún Nàìjíríà kí má lè rí ẹyọ kan báyìí kí yẹn kó dẹ̀ jókòó pé gbogbo ẹ̀ tó dẹ̀ pé gírí gbogbo ẹ̀ kó ló pé ẹyọ kan báyìí ò dánú gbogbo ẹ̀ kó má lè rọ pé kí wọ́n ní kẹ́ ẹyọ ọdẹ tó bá da ẹyọ kún mẹ́ ẹyọ ọdẹ tó fi kó dẹ́ gbogbo ẹ̀ dẹ̀ ẹyọ rubbish kò sí nǹkan tẹ̀ ẹ̀ mọ̀ pé they are not ready. oil tó wà ní Bayelsa yẹn ló wà lójú wọn oil tó wà ní Ondo yẹn ló wà lójú wọn bitumen tó wà lójú wọn àbí máàpù tó wà lóńdó wa pẹ̀lú Èkìtì ṣe ló wà lójú wọn àbí gold tó wà gbogbo nǹkan bẹ́ẹ̀ ló wà lójú wọn gbogbo tó wà bẹ́ẹ̀ bitumen gbogbo nǹkan yẹn ló wà lójú wọn they don't care why are you afraid to implement 2014 confab kí ló wà ní kí ló tó ẹ̀fẹ́ implement kó wà bẹ́ẹ̀ kí ló tó ẹ̀ gbà where is my other phone please kí ló tó ẹ̀ gbà. Can I have the charger please? Thank you. You take back. Compliment it. And refuse a leg back. Egg back. Any agenda. Any agenda. Egg back. I was away on the way. Okay, I saw I've been put Nigeria. Okay, implement it. And then I say, but I don't know the fellow Nigeria. But kí ló ń bà yín lẹ́rù lórí ẹ̀ tí mọ̀ pé gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ó máa fi fọ́ wa lè pé ẹ̀rìkan ní wá kẹ́lẹ́ pé mìíràn ìṣòtò àtà nínú Ondo State ó di ọyà bí ní West pé ẹ̀ka máa kó bọ̀ l'Abuja àti fagilé pé kó ló ká gbọ́n fún state ẹ̀ ṣe ó wá ń bà yín lẹ́rù tó gbé business yìí nìyẹn lọ pé business yìí nìyẹn so kí ló ń bà yín lẹ́rù to implement it you refuse to implement it once you refuse to implement it let us go our separate way. We don't want part of Nigeria anymore. Is it by force? Why do you want to force us to become Nigeria by force, by fire? The part of Nigeria. We don't want the part of Nigeria. Nigeria is not working. Jamie Lee Ibrahim Saudi. WhatsApp audio. Hello. Hello, Yami. Báwo ni? Ewé dáhùn sí Tony. Ewé dáhùn sí Tony. Ewé dáhùn sí Tony. Program lẹ́wà ni. Ìyẹ́. Èmi ò tiẹ̀ mọ̀ nígbà tí ẹ̀kọ́ wọlé ni pé. You are live. Wọ́n ṣàǹfààní kan láàárí tán àwọn Àgbẹ̀kọ̀yà ni mo ń wò lórí Heritage TV. You are live. Owó ayé gbogbo ayé gbọ́ rẹ o. Ká máa gbé ọgbà ayé náà máa gbọ́. Heritage TV mo ń wò nísìn. Tán sọ àwọn ọmọ wọn ṣàǹfààní kan tán láwọn Àgbẹ̀kọ̀yà pé October 1st àwọn tó bá jáde nìkan kìnìkan ni pé àwọn onígbàgbé Tinubu làwọn ń sọpọ́tì tiwọn oṣù àwọn ọdẹ ti lọ rìpọ́tì fún commissioner of police oṣù àwọn tó jáde fún Àgbẹ̀kọ̀yà pẹ̀lú Sunday Igboho nìkan láàṣọ gbẹ jákujàku báyìí nípa tiẹ̀ ń bí tí mo jòkó sí. tó bá láyà tó bá ní àyà kó lọ fọ ọkàn tó lè gbowó tó bá ní àyà kó lọ fọ ọkàn tó lè gbowó gbogbo wọn la máa rí gbogbo wọn a máa rójú gbogbo wọn gbowó láti mọ gbogbo àwọn tó tẹ́tì wọn gbogbo àrí gbogbo wọn pátá tó bá ní àyà kọ́ ìfọwọ́kọ́ tó lè gbowó. ẹ má bínú sàṣẹ́rí agbára wà lọ́wọ́ ẹ̀yìn wà ní diaspora o
ẹ̀ẹ́dẹ̀ tí ìlú agbára ẹ̀. ìwọ náà diaspora ìwọ náà wà diaspora ìwọ náà wà ìwọ náà diaspora ló wà. ó yá sẹ́ni bí tèmi wà kò sí freedom bí tí mo wà freedom wà bí tẹ́yìn wà dáadáa. àwọn olórí wa tó jẹ́ pé mọ̀sán ń dààmú wa nàìjíríà ẹni tẹ́ bá wà lóyìnbó tẹ́ bá lẹ̀ wọ́n lómi àbẹ́ túnbẹ̀ yẹn wà láì ní pé embarrassment yẹn báwọn ọmọ yìnbó náà ṣe ń ṣe báwọn náà bá ti ń ṣe bẹ́ẹ̀ fáwọn tó jẹ́ leaders wa yóò dà pé torí mi ò mọ ọmọ náà máa ń rán sí náà ní gbogbo ìgbà tí ó bá ti di bàbá fẹ́ ṣe nǹkan dáadáa nílẹ̀ yorùbá àwọn ara wa yìí náà máa kọjú ara wa síra wa tó jẹ́ pé àdéhùn máa kákò ara wa ìjọ ọ̀la abẹ́ ṣe ògbélé yìí dà àwọn awúyá yìí dẹ̀ fi ń jẹ gàba dẹ̀ fi ń finish everything gbogbo yorùbá dẹ̀ ń lẹ́yìn ìjọ ọ̀la abẹ́ ṣe ògbélé yìí dà ẹ wo nu rally dẹ̀ ṣe lánàá pẹ̀lú ọ̀rọ̀ tí Sunday Igboho ṣe ń sìn ó ti ta gbogbo anybody ó ta any fucking body ló ti jí báyìí ń sìn àwọn ajá àti ọ̀nà àrímọ́ election 2023 rẹ̀ báyìí. ṣé orí wọn ò lè ṣe ní wọn kàn tírẹ́tì lásán ni lónìí mo ìbá Sunday Igboho sọ̀rọ̀ lọ́sàn-án yìí is in good spirit ó kàn rẹ́rìn tiẹ̀ ní kí lóde wọn ọdún tó bẹ́ẹ̀ tó contract kó lọ gbé tó gbó kárí kó ló máa bù. bàtà àbí kí náà pè ó lọ ń gbé àwọ́dù fún gómìnà bùrọ̀tà àbí kí náà pè lórí sójà yẹn ó lọ ń gbé àwọ́dù fún gómìnà Ọ̀yọ́ ṣé gómìnà Ọ̀yọ́ jẹ́ gẹ́gẹ́ bí Ronaldo àbò jẹ́ gẹ́gẹ́ bí. ó fẹ́ bí ó rò bẹ́ẹ̀ yẹn ọmọ Yorùbá tó kọ́ńtọ́kọ́ nìyẹn ìyẹn ó ṣe ọmọ ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni ó mọ̀ pé agbárí ni wọ́n bá bíra kó má jẹ́ kó ṣe rálì ni. wọ́n láṣíwájú náà wà níbàdàn táwọn ṣe mítìn gbogbo ẹ̀ka sáà ń lọ káàkiri ni wàhálà ti bá wọn báyìí ní. Tinubu ṣe disgrace to Yorùbá gbàgbé tí wọ́n ti ṣàṣíwájú ṣe disgrace to Yorùbá forget about that man it's a disgrace to Yorùbá. ẹ sà sẹ́rí ẹ má bínú sà ní diaspora ní sà àwọn kan tèmi mà tó jẹ́ nínú àwọn tó wà nínú diaspora tó jẹ́ pé ó súnmọ́ àwọn Afẹ́nifẹ́re ẹ̀yin lèmi mọ̀ èmi ó dẹ́bẹ̀ pé fáwọn Afẹ́nifẹ́re ẹjọ́ tó ń tọ́ náà iṣẹ́ wà lọ́wọ́ àwọn bàbá yẹn o lọ́jọ́ tó lọ gbogbo àwọn tá ń gbẹnu wa sọ̀rọ̀ náà kọ́ má jà ká gbé wọn apá àní gbúrò. wọ́n tó bẹ́ẹ̀ ni Afẹ́nifẹ́re ṣẹlẹ̀ rírọ̀ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n rí pé wọ́n dọ́dọ̀ Afẹ́nifẹ́re ni wọ́n tó bẹ́ẹ̀ ni wọ́n tó bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n máa gbá Afẹ́nifẹ́re ni wọ́n máa gbá Afẹ́nifẹ́re wọ́n mọ̀ kọ́ ló fi wọn ní nàdẹ́kọ̀ ni wọ́n tó bẹ́ẹ̀ ni adìlá dọ́dọ̀ Afẹ́nifẹ́re ni wọ́n tó bẹ́ẹ̀ ó máa dọ́dọ̀ Afẹ́nifẹ́re ni ó máa dọ́dọ̀ Afẹ́nifẹ́re ni wọ́n tó bẹ́ẹ̀ dọ́dọ̀ Afẹ́nifẹ́re that will be the end of wọ́n múṣẹ́ yá ni tọ́ṣẹ́ ní dáàfà Afẹ́nifẹ́re that is the end of the country immediately they know they won't try that they will not try that ṣé máa yín sọ díẹ̀ díẹ̀ nẹ́ẹ̀sì wọ́n múṣẹ́ wa yá ni let them go try it ọkọ náà rẹ̀ ṣọ̀bánjọ́ let them go try it kọ́ lọ try it now. ó yé mi bàbá gbogbo àwọn tẹ́yìn náà bá mọ̀ l'Afẹ́nifẹ́re tó ti yé mo mọ̀ pé Afẹ́nifẹ́re àwọn náà ń jà fún lórí ọ̀rọ̀ táwọn àbá yẹn sọ láti lèmi tẹ̀lé pé àwa náà làwọn ń jà fún àwa sì la lọ́jọ́ ọ̀la ọjọ́ ọ̀la táwa dẹ̀ ti nísìn àwa ìjà táwa fẹ́ jà sí gan àwọn òtí ẹ̀fẹ́ slow báwa bá yẹn ṣe slow gẹ́gẹ́ tí mi sọ ń sa àfẹ́ slow rárá ó ti sú ní kálukú ó ti sú wa ìjọ ọ̀la fẹ́ ṣe ògbélé yìí dá bí ti aṣíwájú dé orí 2023 gan tó bá dìbò tó bá wọlé gan wọn àwọn pípì wọn máa frustrate wọn nítorí nǹkan ṣe ìwà àwùsá ni. Yeah, my brother, let me tell you something. Ṣé gbogbo ilé kan ṣe ẹ ọkọ̀ intimidate àwọn ní olùṣẹ́ ní tí kí ló fẹ́ kí ló gbà ṣe pé we are ní right pé ṣé arúfin ni arúfin kí ló wà ní accommodation 1914 we have the right after 100 years láti kó ọgbẹ́ àṣẹ Nàìjíríà mọ́ ṣé àkóò dá ṣé thank God àgbébọn àgbàdà àgbébọn kan àkọ́dúnrún àti demand pé àfẹ́kọ̀ọ́ Nàìjíríà we have the right so kí ló ń bà wọ́n lẹ́rù kí ló òfin náà fi mú wa náà kí wọ́n fi jẹ́ẹ̀lì àwọn ẹ̀jẹ̀ let them try it and see what's gonna happen. ẹ̀rù ń bà àwọn Àgbẹ̀kọ̀yà yẹn náà tí wọ́n ń ta sí Ìbà Gani Adams àwọn Àgbẹ̀kọ̀yà bí áfíríkì ni wọ́n o bí òrìjà àmọ́ gbogbo ẹ̀ ti fẹ́ dàpọ̀ gan-an àìbọ́lọ̀ kó sànù wa ni àwa dẹ̀ fẹ́ lọ àfẹ́ jẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ò lórúkọ dáadáa lẹ́yìn òdì. they cannot do ẹjẹ sọfẹ Sunday Igboho Gani Adams they let them try the ground wọ́n mọ̀ pé àṣà ọgbà náà mọ̀ pé aléyàn ní gọ́ọ̀mẹ̀ntì wọn ìwà náà mọ̀ pé aléyàn pé àwa náà àṣẹ rírò wọ́n mọ̀ pé àkàlẹ̀ let them try to arrest them and see let them try and see to harass them we won't tolerate that we won't condone.
eré náà pé tẹ́lẹ̀ wọ́n dẹ̀ rí pé kí ní ẹ̀ ti tó. ó ní bọ́sọ̀ èsì mi kò mọ̀ lánàá ni pé the thing na lie they call am e don become na true mọ́ wọn lọ́wọ́. eré náà pé kí ní ẹ̀ ti dò tọ́mọ ọlọ́wọ́ sẹ̀ ẹ̀rú wọn bá wọn sìn. àti prime minister bí ẹni ọ̀nà prime minister làwọn lánàá ẹ̀ tàbí parọ́ lánàá ẹ̀ ẹni ọ̀nà prime minister làwọn dání sùn làwọn lánàá náà. You were there for so long ẹ mo gbàdá wà mẹ́ lánàá ẹnu prime minister làwọn lánàá tàbí mo dá ṣe lánàá ẹ̀ akó bàdí lọ parliament. So akó wà ní kíní white house akó wà from there lọ sí kíní lọ sí prime minister from there lọ sí parliament. So gbogbo wọn mọ̀ pé nàìjíríà náà wọ́n fi gbé irọ́ wọn máa gbára ta ní ni. ẹ dákun ẹ má bínú bàbá yín jẹ jọtọ lọ fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ẹ má bínú o ṣé kí n béèrè sà. yóò fún ẹ béèrè ló bá jẹ́ kí ẹ béèrè. ṣé àwọn tí ń rúlu wa gan ta ló lè sọ pé nàìjíríà ń ṣiṣẹ́ sìn ta ló fẹ́ sọ pé nàìjíríà ń ṣiṣẹ́ kò ní sìn ní ẹ dákun tóbi tọ́ lọ́wọ́ wa ṣé wọ́n ya wèrè ni àbí wọ́n fọ́ lórí ni. ìgò ló yàtọ̀ sí wọ́n dàrú ni. ó ti dàrú lóòótọ́ torí wọ́n ti dàrú lóòótọ́ bí wọ́n bá dàrú sí wọn they know that the country is not working. ara ń dẹ̀wọ̀n èèyàn yàwó ìró jẹjẹ àwọn tó ń kígbe ibi ló pọ̀ jù ẹ dákun tọ́ náà àsìláfẹ́ ìlú tá a wà látijọ́ tó jẹ́ pé kò sí lọ síwájú gbẹnu lọ sẹ́yìn ní títúláàsì nìkan fi so wá papọ̀ ni ẹ̀yin tẹ̀sí tó jẹ́ dídà yorùbá yìí náà ni àwọn kan lódùdú à wọ́n sọpọ́tì aṣíwájú àwọn kan láwọn sọpọ́tì àwa tá à ń jà fún gbogbo ẹ̀tẹ̀ tí wọ́n á fọ́pọ́tì àwọn àmọ́ ibi tí ẹ̀dáhùn ọ̀nà ọba kí ni ti ń ṣẹlẹ̀ gan. tó ẹ̀yin tẹ̀tẹ̀ tó jẹ́ aṣíwájú anáàlẹ́ gbogbo ìpínlẹ̀ làwọn fi ránṣẹ́ sí wọn kó èmi mọ̀ pé nìyẹn ó máa jẹ́ tiwọn. àdúrà mi ẹ̀pọ̀ ẹ máa fi ránṣẹ́ sí wọn ẹ tó bá fẹ́ kẹ́ni tí ó bá jẹ tó bá fẹ́ pé ìyó náà ṣe ń bí òun nú ẹ máa fi pè ránṣẹ́ sí wọn. A ti fún wọn ní chance àti fún wọn láàyè tó wọn ní òfẹ́ gbọ́ yẹ pé màá sọ lóòótọ́ pé ẹ mọ àwọn bàbá wa tí wọn àwọn bàbá sọ pé òkè o àtàkùn afẹ́ pò Nàìjíríà o ẹ implement kan níbo wọ́n dẹ̀ refuse pé nǹkan náà bàbá yẹn sọ wọn ò fẹ́ gbọ́ so kí lè fẹ́ ká ṣe àwọn bàbá yẹn bá sọ pé òkè Buhari o ẹ̀gbọ́n fàbù dájẹ́ ní 2014 nǹkan tó bá fi gbòòrò dáná ìyọkùrù ń bẹ̀ kò gbogbo méjì tó wà mẹ́ kò ṣe ókè náà kò dẹ̀ ìyọkùrù mẹ́ kò ṣe tiẹ̀ kárí kò ṣe wọn kan tí o kẹ́kọ̀ọ́ máa press wa ká máa pa ká máa wọ́n. bàbá títí ẹ tí ó ṣe náà kan ló kó àwọn èèyàn rẹ̀ sí gbogbo pàwọ́ káàkiri tó ti yẹn sìn gbogbo àwọn títí ẹ tó fẹ́ ṣe é sìn àwọn fúlàní náà kó sí gbogbo àwọn àdé rí nǹkan kan sí ẹgbẹ́ kan jó rẹ̀yìn ìlọ́lọ́ ṣe nìyẹn ìlọ́lọ́ ṣe nìyẹn ìkà ni wọ́n ìkà. ẹ̀fọ́ kó omi ìlú tó yẹ kó àwọn èèyàn gan àti ríjà àti rímu gan gbogbo nǹkan ló nira gbogbo ẹ̀dẹ̀ fún kó tààtì lẹ́wọ̀ ẹ jẹ́ kí n fọ́ lé mi láyé. ẹni ọmọ àlè Yorùbá tó bá ẹni ọmọ àlè Yorùbá kan àmọ́ mọ̀ wọ́n bàbá tó bá lọ jáde irú ìtàn àgbẹ̀kọ̀ olùkú tó ń pé dán ní kí wọ́n lọ tẹ́tì yẹn you see ẹni ọmọ ilẹ̀ Yorùbá a máa yọ wọn yàtọ̀ kó ayọ wọn kó láàrin Yorùbá ni ẹni ọmọ ilẹ̀ Yorùbá tó ṣe àbí ẹni ọmọ ilẹ̀ Yorùbá kan bá lọ jáde pé wọn tó celebrate October 4th kan. àwọn olórí wa yìí náà after October 4th àwọn olórí wa yìí náà London náà wọn wájú àti America. They can't come here we embarrass them if they come here we will embarrass them ní assault wọn but we will embarrass them let them come here and see. And ẹni gbogbo yín mo sọ fún láyé ẹni mi gbà mo sọ fún láyé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹni Yorùbá tó wà lórí ètò yìí anybody at all tó bá pé òun fẹ́ celebrate tó bá ever dare pé òun fẹ́ celebrate Nigeria independence ẹ mọ̀ pé ọ̀dàlẹ̀ Yorùbá ni ẹ mẹ́sẹ̀ ẹ yẹ̀yẹ́ ẹ má àtúntì ẹ má ṣe kankan fún o bọ̀ ẹ yẹ̀yẹ́ ẹ yẹ kó mọ̀ pé ó ló ṣe òdà ẹ má ní ẹ get disgrace here. Get disgrace. Nobody should celebrate Nigeria independence. What are you celebrating? It's not working. wọ́n ní ká má gbé gbèsè ayé tó dà kò sójú ọ̀nà kò sí skul gbogbo láti ayé COVID-19 gbogbo àwọn ọmọ skul tí wọ́n ti rán àlọ́bì kankan tí àwọn ọmọ ti dìdàkudà sílé gbogbo nǹkan ló ti gbogbo sísẹ́mù ò ṣiṣẹ́ láti jọta tán ti bẹ́ẹ̀ mi tẹ́bi ti gbọ́njú sí pé mi ò rí àǹfààní kankan tí mo jẹ lára gọ́ọ̀mẹ̀ntì èmi ò rí tí gbogbo aláfẹ́ máa kó jẹ gbogbo aláfẹ́ yóò lé ní bí wọn bá jalè látọwájú bá jí nǹkan pẹ́rẹ́ lásán tó wọn ń wọn lẹ́wọ̀n ní lẹ́wọ̀n kan náà máa ṣe dájọ́ ẹ̀ kò táwọn tí ń kó wa jẹ́ ẹ̀rí ìdájọ́ tí wọ́n ti ẹni ká mọ́ sọ ẹ̀. yeye wa tẹ ṣépè fún wọn yeye àbíkẹ́ni ó di bá a ṣépè fún wọn lánàá ìpínlẹ̀ lè máa ràn wọ́n ó di bá a ṣépè fún wọn lánàá. ọlọ́run gbogbo àwọn tó ní wọn lá ọlọ́run ọba yẹn ní wọn lá o
ọlọ́wà ni wọ́n lá lóòótọ́ ọlọ́wà ni wọ́n lá lóòótọ́ ọlọ́wà ni wọ́n lá lóòótọ́. ẹ má bínú mo tó fi pé mo mánà ìyàṣe tí ó ìlàlẹ̀ yẹn ni pé mo ṣe ń sí mo mánà ìyàṣe tí ó ìlàlẹ̀ yẹn ni torí pé mo di promise àwọn nǹkan pé máa wá sí ìlàlẹ̀ yẹn I'm not too okay but èdè wọn ò ní mú mi wọ́n kàn tẹ́ra wọn jẹ ni àwa máa wá àwa ti sọ pé ilẹ̀ Yorùbá yìí a máa gbà á lágbára Ọlọ́run a máa gbà á wọ́n fẹ́ wọn kọ̀ ni àwọn ajẹgúnjẹrà yìí a máa lé wọn kúrò ńlẹ̀ wa àwọn ọmọ àlè wa á yọ wọn kúrò láàrin wa àwọn àlè Yorùbá tí ò fẹ́ ká gbòmìnira pé àràpọ̀ àwọn tó ń jà fún 2023 náà ń jà fún tó kí à ń pa nípa ìyà tó ń jẹ àwa Yorùbá tó kọ́ àwa tó jẹ Yorùbá tó bẹ tó dẹ̀ pé bẹ́ẹ̀ pé ọmọ àlè ní wọ́n wá pa ilé tí Tinubu ṣe fún àwọn ní ọ̀gbìn kókìlẹ̀ kọ́ wọn lọ́gbọ́n pé ṣé àwọn takùnrin kéde lè ṣé ó lè kí à ń pa Yorùbá àwọn láàní tìjú ẹ̀dá wọ́n tún pariwo kíní kan wọ́n tún pariwo àwọn láàní tìjú so kẹ́ni kan tó sọ lọ́lẹ̀ kan yẹn anybody tó bá dọ́gbọ́n celebrate Nàìjíríà dependent mọ̀ pé ọ̀dàlẹ̀ ó lè ní embarrass the person embarrass ẹ̀ kẹ́ jẹ̀jẹ́ kẹ́ má jẹ́ kó ṣe anyway tó bá fẹ́ ṣe láti dùn ẹni àdúgbò yín kẹ́ yẹ̀yẹ́ don't go there don't near àdèjọ́ àti ẹ̀mọ́ aṣọ yín anybody tó bá lọ́bẹ̀ àmọ́ bẹ̀rẹ̀ embarrass ni anybody tó bá lọ síbẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kọ́lọ́pọ̀ ti Nàìjíríà independent kan ọ̀wọ́n tó pé kíni kan ẹ má kojú ojú wọn kẹbẹ̀ tí ń embarrass wọn kẹgbẹ́ wọn tó bí kàbẹ̀sí tẹ̀ tí wọn lójú lórí Facebook kàbẹ̀sí blog wọn kàbẹ̀sí tẹ̀ tí wọn lójú kàbẹ̀sí pọ̀ orúkọ tó ń jẹ́ ẹ tẹ̀ tí wọn lójú dànù anybody can be blog ìgbàgbé tí ayé wọn jẹ́ anybody wá gbọ́n celebrate Nigeria independence kan ká descend lórí because what are you celebrating? wà á celebrate fraud ẹ celebrate wọ́n yẹn pa wá bí ìlú ṣe ń bàjẹ́ lè fẹ́ celebrate is it working? What are you celebrating? ìlú tí ò work ìlú tí Boko Haram take over ìyẹn lè fẹ́ celebrate ṣé ìgò wòyìn kéko kí lu yín bí mo ṣe òfin lánàá ẹ lọ wo ẹyin Nàìjíríà tó bá ń gbé Nàìjíríà ẹ lọ wo ògùn mo ṣe òfin lánàá yàtọ̀ fún àwọn tó ń gbé lábúrò mi ẹ lọ wo bí ìlú ṣe rí clean environment ẹ wo building wọn ẹ wo ilẹ̀ wọn ẹ wo everything bó ṣe ń lọ ẹ bá wọn ṣe ṣí náà òyìnbó ṣe ṣeré gidi ṣé kò ní wù inú ẹ máa dùn ni we went to House of Parliament no kò sẹ́ni tó ara sí wọn bẹ̀ a lọ sí iwájú kìíní kò sẹ́ni tó ara wọn lé wa ọlọ́pàá ò lé wa Yèyé Àbíkẹ́ Adé communication welcome on board my sister àwọn Oòduà tọkàntọkàn nìyẹn àwọn ọmọ Oòduà tọkàntọkàn nìyẹn ẹ má bá mi tẹ lọ́ọ̀ fún Yèyé Àbíkẹ́ ẹ jẹ́ ẹ bá mi tẹ lọ́ọ̀ fún Àbíkẹ́ bóyá wọlé ẹ bá mi tẹ ṣe gan ẹ bá mi tẹ lọ́ọ̀ fún wọn àwọn leader wa nìyẹn ẹ bá mi tẹ lọ́ọ̀ fún wọn àìjọ èyàn yìí lóbìnrin yìí ẹ carry go my sister ẹ má carry go. ẹ kú iṣẹ́ àkọ́kàn. God bless you my sister. ẹ níṣẹ́ àárẹ̀ lágbára Ọlọ́run. àmín Jésù. kóòdù yẹn gbogbo wàhálà àná yẹn náà ló fà á. níṣẹ́ àárẹ̀ ẹ ṣàwọn mi lọ́pọ̀lọpọ̀. ẹ bá dẹ̀ tún lè ṣe àwọn concussion wa tá à ń ṣe yẹn pineapple epo pineapple ọsàn ginger garlic ẹ ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹ mú mi ẹ̀ ó máa lọ kíá ni. yes ma. ẹgbẹ́ ẹ̀dẹ̀ má pẹ́ jù lórí ètò lóru yìí. mi ò ní pẹ́. èmi náà fẹ́ kí gbogbo àwọn ti wá o. ẹ máa kí wọn kí mi velo blue nose ẹ máa ló velo blue nose dáadáa ní tọ́lẹ̀tẹ̀ ẹ máa ṣe lọ. àwọn bàbá ibẹ̀ láti rí àwọn bàbá 70 láti rí 77 láti rí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o Oòduà gbè wá o ọmọ Yorùbá àtàtà ni wá àní ṣubú dànù gbogbo àwa tí a jáde pátápátá gbogbo wa pátá òní alálẹ̀ Yorùbá mọ̀lẹ́yọ kọ̀ọ̀kan àtàwọn tí ó jẹ́ pé tọkàntọkàn ni wọn ò lè jáde fún ìdí kan tàbí ìkejì tí ó yí Ọlọ́run wípé ìdí báyìí ni wọ́n ṣe lè jáde kì í ṣe àwọn tí wọ́n kọ̀ jókòó sílé tán àwọn máa wọ ọ́ lórí kíní jàre gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ ọkàn yín á balẹ̀ Ọlọ́run á bùkún fún yín èyí tẹ́ ẹ mọ̀ hàn tẹ́ ẹ wá ẹ ti rí bó ṣe ń lọ ìjọba tó pè yín ẹ tún dá wa lóhùn fún mi October 1 yẹn kò tí ì sátẹ̀yìn ṣùgbọ́n a máa sọ fún yín bó bá ṣe ń lọ. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo wa pátápátá lọ́kùnrin lóbìnrin onílé àti àlejò kò sí àlejò gbogbo wa lọ́mọ onílé àdúpẹ́ lọ́wọ́ bàbá wa Barrister Akínọlá àdúpẹ́ lọ́wọ́ Heritage
ó já sọpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín Koiki my darling àkúṣẹ́ pẹ̀lú fúnra rẹ̀ ó tún ra omi wá ó ra bisikíìtì oníkà máa jẹun sí ara wa lọ́rùn àdúpẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa David Hamilton ẹkúṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe kò ní sún gbogbo wa kò ní rẹ̀ wá rí bó ṣe yẹ wá lánàá pé àwọn kan kọ́kọ́ fẹ́ gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ṣùgbọ́n Ọlọ́run dojú wọn bolẹ̀ ọ̀sán tá a ní sí i. Ọlọ́run ò gbà fún wọn o Ọlọ́run ṣe fún wa dáadáa dúpẹ́ pọ̀ nǹkan jáde mo ní kí n pè sórí ètò. ẹ bá mi kí ọmọ mi ó já sọ pé àbúrò mi ló dá ó já sọ pé Olúmídé ó já sọ pé mo ti kí wọn. ó já sọ pé Olúmídé èèyàn yìí ni ó já sọ pé ọmọ gidi ni ó já sọ pé ọmọ gidi alápọ̀nlé ó já sọ pé èèyàn yìí Olúwakẹ́ ó já sọ pé ìdílé wa Olúwakẹ́. akíyín o bàbá mi ó já sọ pé ọmọ èèyàn tó dá ló já sọ pé èèyàn yìí. mo kí yín wọn àti wọn sọ pé àmọ́ bó ṣe ń lọ o bóyá àwọn kan bóyá fẹ́ lọ àtàkiri ló ń bẹ̀. ó já sọ pé Olúmídé ọmọ yẹn ọmọ gidi ni o Olúmídé ó já sọ pé. gbogbo wọn sọ wípé kì í ṣe bí lẹ́nu kò tẹ́ ẹ ṣe. ó pẹ́ dájọ́ ń jà fún kíni ó já sọ pé ó pẹ́ dájọ́ ń jà fún kíni ó já sọ pé àjọ bẹ̀rẹ̀ ni. lọ́rùn ni kì í ṣe láyé yìí mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo yín o aṣọ yìí ò ní fàyà o ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá gbogbo alájọ máa gbà ó máa ṣojú ẹ̀mí wa àwọn tó bá ní ó ní wọn lára tó ní wọn fẹ́ kó ṣeé ṣe ẹ̀jẹ̀ wọn la máa fi ṣe tutù. àmì ẹ̀pọ̀. tó ra ní ìdí àti ṣe tutù. àwọn jáde pé tiẹ̀ wà níbi ó jáde pé Olúmídé welcome board. kó bá lè tùbà kó lè túṣẹ. gbogbo ẹnikẹ́ni tó bá lóun dalẹ̀ Yorùbá tó bá ní ọ̀dàlẹ̀ ló máa dà ẹ̀jẹ̀ la máa fi ṣe tutù. àmì ẹ̀pọ̀. àmì ẹ̀pọ̀. àwọn alálẹ̀ á fún ẹ̀jẹ̀ mú. yèyé yarí. àwòrán tí mi ìkúkú dárúkọ èèyàn ẹni tó. ní bú wọn ní ṣépè fún ẹni wọn ní gbófo. mi ò ṣépè ẹnu mi ò dẹ̀ gbófo mi ò dẹ̀ fàájì. ṣùgbọ́n kó ṣàmọ̀ pé ẹnikẹ́ni tó bá ti ń yọ́lẹ̀ dà ohun abẹ́nú a máa yọ wọn sí. gbogbo ẹni tó bá ti ń dalẹ̀ ilẹ̀ Yorùbá tó ní àfi inú ìyá yìí lòun fẹ́ ká wà tó lòun fẹ́ ká lọ tó ń yọ kúbẹ́kúbẹ́ tó ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ alálẹ̀ amú ẹ̀jẹ̀ àṣẹwà torí dé sáìlẹ̀ aṣọkùn ní bákan lára lójú lẹ́yìn ẹ̀ báyìí òun làwa máa gbádùn lórílẹ̀‐èdè alààyè Yorùbá ó ṣe máa rí nìyẹn èmi ò kúkú ṣépè àbí mo ti ṣépè. ṣépè yèyé kárígò èèyàn mi bàdí mi ẹ̀jẹ̀ mi. mo ṣáàkì gbogbo wa ẹ jẹ́ ká jọ máa ṣe o ṣe rí bàbá Ọbásanjọ́. ẹ bá mi dúpẹ́ lọ ìyá mi Ajífọ́bajé èèyàn yìí. mọ́mí àwọn tèmi nìyẹn. Ajífọ́bajé. ìpẹ̀lẹ́ o èèyàn tèmi ìyókùn o. ìyókùn iye mi Ajífọ́bajé iye mi o. ẹ ṣé mo dúpẹ́. Mr. Kọ́lá Mr. Ọlágbogbo Dr. Daniel. mi Veronica Olúkan àwọn bàbá Adésànyà wọ́n wá wọ́n níyàwó àwọn lọ sí US wọ́n dẹ̀ pa aláṣẹ fún àwọn páwọn gbúdọ̀ wá síbẹ̀ táwọn dẹ̀ fi àwọn Ìrẹ̀lú ẹ ṣé o bàbá àgbájú yín dà o ìyá wa kan wà bẹ́ẹ̀ yẹn náà wọ́n ti ẹ̀pọ̀ tábánikà máa porúkọ àmàlè pé wọ́n wọ ṣáà má jẹ́ adárúkọ òdodo wọ́n ti pé adárúkọ èèyàn kan adárúkọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọdún ẹ̀gbẹ́ àwọn àbúrò mi Bánjọ wà tẹ́ mo kí ẹ o Bánjọ pẹ̀lú Princess Moyo Sagi Bánjọ wà tẹ́ èèyàn yìí ẹ má dárúkọ àwọn èèyàn yìí mẹ́tẹ̀lẹ̀ kan wọ́n dẹ̀ pọ̀ jù. ẹja àfilẹ̀ bẹ́ẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Moyo Sagi. mo nígbàgbọ́ pé àti Koiki àti Akọ́dún àti Gbẹ̀du àti Barrister àti Heritage mo nígbàgbọ́ pé gbogbo yín lẹ ti sinmi àtẹ̀mí alára. ẹyin bí Heritage ó sáré kiri bí gbé ṣe sport ní ó yẹ gbogbo wa Olúwakẹ́ gbogbo àwọn leaders Olúwakẹ́ gbogbo yín. ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ Heritage ìdàgbàgbà mo ló wà ẹ bá gbé Heritage wa ọ̀rọ̀ bọ̀ kíbọ̀. ọ̀rọ̀ bọ̀ tí ò kọ́ mọ̀ ní. ọ̀rọ̀ tí ò kọ́ mọ̀ ní Heritage ó try kí ó try kó náà. gbogbo wa ṣe ni ṣe ni Ọlọ́run dẹ̀ bá wa. ẹ̀rí àbúrò mi yọ̀ mí ó ti ṣẹ́ bìrì ká tó débẹ̀ ìyẹn yìí.
Olúwa kẹ́yọ̀ ọmọ mọ́. gidi nìyẹn Olúwa kẹ́yọ̀ ọmọ mọ́. téèyàn fi ń tọrọ ọmọ ni. Yẹ́sù yẹ́sù. adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo wa o tàbá ti ń pè yín ẹnu wa lẹ ti lè gbọ́ ọ̀ríjínà tó bá tún ti yá tá a fẹ́ lọ àjẹkẹ́ mọ̀ October yẹn àwọn ò lè confam ẹ̀ fún yín for now Yẹ́sù. bó bá ṣe ń lọ Bó bá ṣe ń lọ, exactly. máa wá fún yín mo fẹ́ Kò tí ì sọ̀rọ̀ sure. ìyẹn mọ̀ kó mo sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ lọ́sàn-án yìí Jẹ́ kí mo. mo rí tẹ́yìn náà ti sọ wọ́n halẹ̀ ni tó bá bí Buhari rí kó tíráyè bàbá Ọbásanjọ́ máa wọ́ kéèsì àsọ̀rọ̀ kan jọ máa sọ̀rọ̀ ní ta làwọn. Àlàwọn Ọbásanjọ́ ọkọ̀ tẹ́tì Ọbásanjọ́ dàbí ni ó múṣẹ́ yá ni. alákú bàbá àwọn ẹni tí ò níran àwọn tí ò níran àwọn ọmọ aláìníran Kò yé ta wọn ni. làwọn. Kò yé wọn ni. Ọbásanjọ́ máa wọ́ kéènì Ọ̀dọ́- ẹ̀wọ̀n kàn fi halẹ̀ ni Tó máa- Ọbásanjọ́ máa wọ́ kéènì lọ́ba Buhari wọn jọ jókòó wọn jọ sọ ní Iyeye o. ta lòun. Iyeye wọn ò mọ̀ pé tó máa wúkọ́ nurse rock ó ti dọ́dọ̀ wá ń bì wọn ò pa wà lá wọn ò mọ̀ pé ìdí ò yá wọn ni pé àwọn mẹ́mbà wa wà láàrin wọn ìgbọ́dọ̀ ò yé wọn nìyẹn tó kó wá ṣe the right thing. láti ẹ̀ sọ̀rọ̀ jù. kán lè mọ̀ pé àwa ń ṣọ̀dẹ̀ ẹ jẹ́ kó máa ṣe wèrè wọn àwa gan. wọn ò máa gbá tó wà lọ́wọ́ wa àwọn ọ̀dẹ̀. èyí tó bá wù nù ó tiẹ̀ dá tí covid wà ń ta ń sìn wọn tó bẹ́ẹ̀ láti wá sókè òkun tó bá tó bẹ́ẹ̀ kán máa bọ̀ kán máa bọ̀ ń bí kán máa bọ̀ kán láwọn wá wòra àwọn. I embarrass wọn exactly. kó máa pa gbogbo wọn ẹnìkan kú wọn lọ wọn gbé èsì síbẹ̀ mi ò dárúkọ èèyàn o kán túbọ̀ múra sí i ojú wa ló máa ṣe. Olúwa ló máa ṣe o ìyá mi. ẹ wo mo ní kí pé kí ẹ̀yin tèmi ni o pé ó ti ṣeé ṣe o Yeye ó ti ṣeé ṣe o. ó ti ṣe é ṣe ó ti ṣe é ṣe yeye. mi ní sọ jù bẹ́ẹ̀ lọ Yeye ó wá ṣetán wọ́n wá gbé chief of army staff lọ sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé nígbà náà ń kọ́. ẹ̀rù wọn bà wọ́n. sọ ń bẹ̀ wọ́n kúkú sọ̀rọ̀ October bọ̀ kí ló ń bà wọ́n yìí kí ló ń bà wọ́n lẹ́rù bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n wá ṣẹ̀rù bá anybody wọ́n ṣẹ̀rù bá anybody wọ́n kàn wọ́n rìnrìn wọn gbèrègbèrè kiri ni bọ́dọ̀ tẹ̀sí wọn máa rìn kiri nìyẹn bí orí tán ṣọ́ǹgì kò ní túmọ̀ òsùn tán lè fi Mákindé ṣe kò sí nítorí àgbéjúlẹ̀ ni wọ́n ń gbégi eléyìí òsùn tán máa fi ṣe ẹ̀gbọ́n tí Sunday Igboho sọ lẹ́ni ni tó ní ẹgbàgbé rẹ̀ kán wá gbé òun àní ìyẹn kan rẹ́rìn tiẹ̀ ni àní mo bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí ó kàn rẹ́rìn kò tiẹ̀ kà wọ́n kún kò tiẹ̀ kà wọ́n kún èèyàn ó kàn rẹ́rìn tiẹ̀ ni. ṣùgbọ́n a ní láti jẹ́ káyé mọ̀ wípé wọ́n ń tírẹ́tì wọn. tó máa lo tírẹ́tì kíá àti bàbá Ọbásanjọ́ o àti Sunday Igboho wọ́n tójú wọn wọ́n kójú òṣùwọ̀n kọ́ múra sí i wọ́n rò bá wọn dẹ́rù bà wá ni àwa gan ti dúró adúró re adúró pé kọ́ máa bọ̀. wọn ò má gbá tó wà lọ́wọ́ wa ni. lọ́sàn-án ẹ̀yin olóyìnbó lẹ máa ń sọ pé kán bring it on. bring it on. wọ́n máa bọ̀ kán múra bring it on. kan ti rẹ́dí sí i. wọ́n wá kárí àwọn pa à ń ṣọlẹ̀ wọ́n pa à ń ṣọlẹ̀ a ti sọ pé we no go to war we are going to lose àmọ́. ẹ máa wò wọ́n ẹ kú iṣẹ́ bàbá. Yeye ni ẹ. ẹ kú iṣẹ́ o. Another one is a counterfeit. púpọ̀ ẹ nídìí àti sùn. wọ́n ló má ti mú tí ìtàn tó máa ń lọ sùn ìyá mi máa tẹ lọ sùn tó mi. ẹ má pẹ́ lórí ìlàlẹ́. màdùá múrèèni màdùá. ìṣọ́ yín ẹ mọ̀ pé ibi iṣẹ́ lèmi wá. ẹ máa múrèèni ẹ jẹ́ bá múrèèni òótọ́ lọ́wọ́ ẹ jẹ́ kí èmi dẹ̀ kọ́ múrèèni kan sí ayé mi náà. èmi gan ti múrèèni darí lálẹ́. ìyá mi mo wọ́n ti. méjì mú kó wa mo ti mú mẹ́rin lénìí. Okay, that's a very good one. ẹmu kọ́ ìyá mi ẹ̀dẹ̀ fún mi rìn ní àbúrò mi ò jẹ́ fún mi rìn náà. mo mú red nìyẹn. red so. mẹ́rin ni mo ti mú lé. ìyá kan da rìn jẹ ní. ọlá ìyá mi Veronica. kí mi náà mú rìn ní olùgbà pé àwọn ló ṣàtẹ̀. bá ti mú rìn máa pé bá mú rìn ní síbi tẹ̀ máa mọ̀ sí ma kí ló ṣe mi máa sá lọ ni ó máa sá lọ ni. ó máa sá lọ ni. ẹ ṣe ìyá mi. ẹ ṣe ètò tá a máa sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ pẹ́ o. àmọ́ ìdí pẹ́kẹ̀ ara mi ò wá òkè mi ò wá òkè àtọ́. mi ò dúpẹ́ ìyá mi ò ní pẹ́. wọn kò lóye tó wọn kò lóye tó ẹ ṣe ìyá mi. bless you ẹ ṣe ma ẹ ṣe ma. àwọn ìyá wa nìyẹn àwọn ìyá ayé Oòduà nìyẹn àwọn ìyá tó kó wa jẹun nìyẹn ìyá wa nínú ẹgbẹ́ wa ìyá wa Erelu Àbíkẹ́ Adé
ìyá tó fi ń yan ọ̀gá ìyá tó fẹ̀yìntì pé ìyá tó fi ń yan ọ̀gá ni pé ń bọ̀ àwọn màmá wa jí bó bá jí àwọn ìyá wa ni ẹ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ rain lẹ́rìí yẹn ẹdí ìbàdí mọ̀ rain ní olóko dáa ìdó ṣe mí ìsìn bá mú rain sí gbogbo ẹ̀sìn supplement ni it's good for you diabetes rheumatism blood pressure arthritis order your rain òbẹ̀sẹ̀ mú rain wọ́n ti bá ní low blood kìíní yẹn gbogbo ẹ̀ ìṣìyàn tí rain ló ṣe lára ọkùnrin tó lè ṣe dáadáa wọ́n ti mú ẹ mọ̀ ṣe ń check ẹ̀ ń sìn kí mo check sáà má check gbogbo àwọn kí tó wà bẹ́ẹ̀ kò sí kí tó máa sílẹ̀ nínú ẹ̀ yẹ̀rì mo ti já ni ẹ̀ mọ́ mú kọ́ mílíọ̀nù ẹ̀ gbogbo ìtẹ́ rí pé ètò gbogbo ìtẹ́ ń wo ètò mi tó ń pọ̀ yìí àwọn ọdún mọ̀mú lélẹ́yìí o ètò tẹ́yìn tí tẹ́jẹ̀ kí n gbádùn pẹ̀lú ètò mi ẹ ṣé ó jèrè.